mi máa jẹ ìyà jẹ tó ń jẹ fòpin sí àmì ìyà ti sú mi kí má fi dáṣọ ọ̀pọ̀ tẹ lára ìyà ọ̀ṣẹ́ dẹ́mu kò jọ kọ́rọ́. torí nǹkan kan torí nǹkan kan torí nǹkan kan torí nǹkan kan òkìkí fi lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan ẹ̀ṣẹ̀ ayé kan kì í déédéé ṣe o. ẹ̀jẹ̀ odò ló máa kú nísàlẹ̀ ara mi ìdí èyí lọ́bẹ̀ èrìgì lọ́bẹ̀ yìí. fàmíyàn máa jẹrìí síbùdó ibùdó ṣì dààmú pẹ̀lú ìyà o tó ń bá ní múlẹ̀ bí ẹgbẹ́ ṣú. torí nǹkan kan ní o ajá lè já wálẹ̀ o òkè ló máa ń wà májàmbá ti já wálẹ̀ o olówó ajé nínú fàmíyàn torí nǹkan kan òkìkí fi lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan ẹ̀ṣẹ̀ ayé kan kì í déédéé ṣe o ẹ̀ṣẹ̀ ayé kan kò kì í déédéé ṣe o nídìí nǹkan kan ní. báyé bá gbà rẹ̀ kì í tèmi gbà o. mi ò bá ṣe yín jẹ́ mo gbéṣẹ́ yẹn fún yín ẹ gbé lọ ẹ tẹ̀sẹ̀ lọ́dọ̀ mi. tẹ́sítì ni ọ̀bọ̀ sọ̀rọ̀ owó iṣẹ́ oríṣẹ́ yẹn náà. ìgbà tí mo bá yín ṣe kò bàjẹ́ lọ́dọ̀ mi. kí ló ṣí ẹ tó ń gbẹnu wèrè wá lórí ẹni. bọ̀dá bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí mi yẹn ò dáa mi ń ṣọmọ kékeré. wọ́n máa tó kílẹ̀ maturity ṣá. ok ó jù mí lọ àbí. ó máa jù yín lọ. no ó jù mí lọ àbí. wọn ń sọ̀rọ̀ sẹ́ni tó bá jù yàn lọ́bẹ̀ yẹn. ṣé wọn fẹ́ gbà tó pa súnmọ́ mi ni àbúlọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ó máa jù mí lọ ọlọ́dẹ máa bá tiẹ̀ jẹ́ ni ikú máa pa fáwọn tó ní ẹ ni ó yà wèrè ni kí ló tó bá aṣẹ fàájì mi jẹ. sọ̀rọ̀ tv yẹn dà. mo ti gbé fún wọn. tí mo lọ ní bú wọn tv tí mo gbé lálẹ́ tí ò ṣiṣẹ́ tí mi ò tẹ̀lé nìkan gbogbo owó tí mo ná sí tí mi ò rí dividend ẹ̀. rárá ẹ gbé tv yẹn kúrò lọ́dọ̀ mi ó dẹ̀ ṣiṣẹ́ mo tẹ̀sẹ̀ fún yín. àwọn kì í ṣe àwọn tí ma gbé tv lọ́bí lọ́bí ó parẹ́ náà bí tv lọ́bí lọ́bí ó parẹ́ náà bí ó yà gbé tv yẹn kó làmọ́lẹ̀. tó bá fa wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ ti wèrè wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ ti. lọ́kọ̀ tó bá kú fún ẹ wá tí ìdí ẹni tó lọ máa fọlọ́pàá mú mi mo ṣe Jésù mo dárò mo ṣe sí mi ní. òkìkí fi lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan ẹ̀ṣẹ̀ ayé kan kì í déédéé ṣe o. mo lọ ṣe báyìí. kí lẹ ti fẹ́ kí n ṣe báyìí iṣẹ́ ti pẹ́ lọ́wọ́ yín náà mo ti gbéṣẹ́ fún yín ti pẹ́ yá kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ ti pẹ́ náà jẹ́ fẹ́ máa fi mí pa ni iṣẹ́ ti pẹ́ náà kí n má bínú bí báwo. ẹ wo sà eléyìí wá bẹ́ẹ̀ ni bọ̀ gbogbo àwọn nǹkan tó ṣe tá a rò pé ó ṣe tẹ́lẹ̀ a tún ti tún ṣe. ẹ wọlé ṣe sọ̀rọ̀ ajé. ẹ gẹ́ ti iṣẹ́ yìí ò yé yín mọ́ o ó dàpẹ́ tí ń lùsì tẹ́sì ìyá ẹ̀gbọ́n gbogbo wèrè tẹ́ ìṣe èmi ò ráyè ó yá mo lè wà tí bá ní kí n fi sọ ó yá ọ̀rẹ́ máa dọ́lọ́pàá. ẹ má jẹ ojú tọrọ ọlọ́pàá mo ti ẹ wo gbé tv wá bí ẹ wo báyìí. ẹ wo ẹni sùn ẹ wo tv yìí mo ti ṣe tán báyìí in fact mo ti regulate kọlu ẹ máa couple ìrọ̀lẹ́ ẹ máa bá ń lẹ̀. jẹ́ gbogbo tẹ́ ń sọ yìí tó bá di tọ̀rọ̀ ọlọ́pàá máa ṣàlàyé gbogbo regulating gbogbo wèrè tẹ́ ń sọ pé ń ṣe òní tv tí mo gbé wá fún yín mo couple everything ẹ wo wèrè tẹ́ tú sílẹ̀ fún mi sìn ta ló mọ̀ ọ́ tẹ́ ti yọ dànù kó mẹ́ ó yà tọ́lọ́pàá bá dé bí màá sọ fún mi pé ti yọ ọkọ̀ dànù gúrú kí ó yà bóyá wà láti ta àpọ́nú tv rẹ wà kí wọ́n lè wá sọ fún mi mo ní láti yọ ohun tí mo ti gbé tv mo ní kò ṣiṣẹ́ ẹ wo á di wàhálà mi àti yín o ó máa di wàhálà mi àti yín o àwọn tí ó mọ̀ yìí máa yín dá sí o àwọn tí ó mọ̀ yìí máa yín dá sí o kò sí wàhálà.
ìgbà tó dé wá bínú bí ààrẹ mú ètè ń sìn báyìí tó bínú bí ààrẹ mú adípánu kí ni kí n ṣe kí sọ̀rọ̀ mi tẹlifíṣàn tó gbé wá kò dá tẹ́lẹ̀ owó tó fún mi ò ká mú lọ́ra nǹkan mi àti ṣe ìwọ náà mo dẹ̀ kọ́ṣẹ́ mo dẹ̀ mọ́ why is this happening to me? Ọlọ́run wà ló mo fẹ́ sọ̀rọ̀ ara mi sí báyìí Ọlọ́run kí ni mo ti fẹ́ sọ̀rọ̀ ara mi sí báyìí èèyàn tí mo gbaṣẹ́ tí mi ò tètè ṣe tó ti ń fọlọ́pàá tó ẹ̀ tì mí eléyìí tí ó wà sójú ṣíṣe inú iṣẹ́ báyìí iṣẹ́ tí kò dájú pé máa lè ṣe mọ́ kí ló máa ṣe fún mi báyìí Ọlọ́run má jẹ́ kí n wẹ̀ wọ́n Ọlọ́run kí ló ń ṣe mí. Máyé má gbà ẹ́ kiri tèmi gbà ọ́. Kò máa fòrè mi dọ́là mọ́ orí mi má tako mi o. Ayẹyẹ ní rẹ́yìn olóko. O láti lọ sí ọ̀sàkántì NCC. Dè jẹ́ kán mọ̀ pé before 1 hour àwọn pípín yẹn gbọ́dọ̀ rówó yẹn. So ti yẹ. No problem. Ṣé kí n ṣe gba owó tẹ́ni kí n. Yẹn ṣú ọ̀nà o. Ṣùgbọ́n. But I'll see you. All right. Mo ń gbọ́ yín o. Ẹ káàsán. Sir, bẹ́ẹ̀ ṣe ń wù mí àti kejì mi, ìbejì làwọn méjèèjì sá. Ẹ̀yin náà. Lágbàtà tí wà kékeré ni ìyá wa ti máa ń gbé wa tọrọ bára kiri. So but now kò sí strength láti ṣe irú nǹkan báyìí mú sá. Ìyá. Bẹ́ẹ̀ ni sá, but secondary school tá a lọ gan tipátipá náà la fi lọ kò sẹ́ni kankan tó fẹ́ help wa. Even gan mọ́mí wa bọ́ ìwà ẹ̀ wọn ò ríran dáadáa mọ́ nílé. So ó dẹ̀ wá ká further education wa ní sá láṣẹ wá báyìí pé kẹ́ help wa sá. Tí máa fẹ́ gbọ́ yín yé dáadáa, nǹkan tẹ́ ń try láti sọ ni pé ẹ fẹ́ lọ sí school sí. Bẹ́ẹ̀ ni sá. Okay. Mi ò wá ní jẹ́ kó jẹ́ school lásán. Ọ̀dọ̀ ẹ máa padà sí school. But ẹ bá tún ti school dé, mo máa tún fẹ́ kẹ́ ní shop kan tí màá máa open láti máa tajà. So that tẹ́ bá lọ sí school kò ní jẹ́ pé owó tún máa jẹ́ problem fún yín láti máa lọ ná àbí láti máa tọrọ owó lọ́wọ́ anybody mọ́. Ẹ sà ẹ wo mi ẹjọ mi mọ nǹkan tí mo ṣe fún yín ẹ jẹ́ kí mi náà wọlé mo wá ní ìjẹta mo wá lánàá mo tún ti dé láàárọ̀ kùtùkùtù lẹ́nìí ẹ jọ ń tọrọ lọ́hùn ẹ ṣílẹ̀kùn fẹ́mi náà kí n wọlé. Àlàyé farabalẹ̀ kí ló ṣe é gan ṣé àwa tá a bá mi ṣe òrùbẹ́ àwa ṣe ibi ni ṣáà yẹn kọ́ ló fi sílẹ̀ bí. How dare you touch me like that? Farabalẹ̀ jọ kí ló ṣẹlẹ̀ jọ farabalẹ̀ jọ kí ló ẹ̀sà àtìdájú mo ti wà bísà mo ti dúpẹ́ bí gbèsà. bọ̀dá ẹjọ́ láyé yín ẹjọ́ torí Ọlọ́run láyé yín dẹ́bi kú ẹ má pè mí bọ̀dà mọ́ o ẹ má pè mí ní bọ̀dà mọ́ o ẹjọ́. kí ni kí wàá pè yín sà. ẹ lè pè mí lọ́nkú. ẹni tó bá jùyàn lọ ni wọ́n máa ń pè lọ́nkú ẹ lè jù mí lọ. ẹ jù mí lọ ni kí ló dé táyé èèyàn fẹ́ràn kẹ́ ẹ máa lo fake life báyìí ẹ gbádùn kẹ́ ẹ máa lo fake life o ẹ wá tọrọ owó ń bí ẹ tún kó gbéraga ẹ tún kó dání láti ilé ẹ proud wà arrogancy. ẹ sàmú ní grẹ. mo mọ̀ pé ibi tẹ́ padà sí náà nù mo mọ̀ pé ibi tẹ́ padà sí lẹ́bí ń pera yín lágbàlagbà nù ṣé irun funfun tí ẹ ní níbí àtẹ̀tẹ̀ ní díẹ̀díẹ̀ lórí lẹ́bí ń pera yín lágbà irun funfun ọ̀ má gbà o irun funfun kò má gbà bí ti wulẹ̀ kọ́ mọ́ ni o ẹ wo irun funfun yálà ìyá irun funfun bẹ lọ́dọ̀ àwọn tíátà ọmọ kékeré báyìí ọmọ 17 years wọ́n sọ̀dọ̀ ọmọ 90 years àmọ́ yẹn tó ní irun funfun lórí láti kékeré láti younger age tó jẹ́ pé wọ́n ti wí ọṣẹ tí wọ́n ti ta ó lè jẹ́ nǹkan tí wọ́n ṣe dúdú ayé yín ti bàjẹ́ ẹ máa nínú funfun ẹ máa pè é pẹ́ dàgbà how old are you. ẹ sà èmi ò kì í ṣe onítíátà mo ní ni mo láwọn ọmọ tó ti dàgbà ẹ wo ìgbà ló ń dààmú ọlọ́run tó wò kí n ṣàjákàjà ok màá pè é ọ̀nkọ́ ọkọlà sà. bẹ́tà bẹ́tà kí ló ṣẹlẹ̀ sẹ́ ní appointment pẹ̀lú ọ̀gá. rárá sà. lápọ̀ntmент. ọ̀rẹ́ Délé ni mí. yé mo dáràn gbèsè dé Délé wo. ọ̀rẹ́ mi ni. ọ̀gá mi ẹjọ́ ní sọ́jọ́ ẹjọ́ ní wèrè sọ́jọ́ ọ̀gá wa lè ń lanu mọ́ sẹ́sọ pé Délé gbogbo nǹkan ni ìgbà mi wà tó yẹ pé ọmọ ọ̀lẹ yọmọ wà nǹkan rẹ yọmọ rárá rẹ ẹ̀yin wá star bi. ọ̀rẹ́ mi ni ẹ wo Délé àjọṣe kékeré ni kò pupa tó bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. ọ̀gá bóra. mi sọ pé bóra rárá owó ló jẹ́ kó pupa púpọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ sọ bẹ́ẹ̀ ẹ ló ga dúdú ńgbà tẹjọ wà kékeré àmọ́ ńgbà wọn ti àgbà wọn ti bóra wọn ti lọ sẹ túra wọn ti lọ túra. ẹ sà èmi àti Délé jọ wà láràárọ̀ mi ẹ wo. ṣé máa wà ókè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sá. ok ẹ máa lọ sílé ńsìn ẹ lọ wádìí nǹkan tó bá wù yín láti máa ta
tó máa convenient fún yín tẹ́ bá ti ṣetán tẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ ẹ padà wá máa fún yín ní 1 million. 1 million naira. ẹ ṣe gan sa ó máa ju yín sí ṣá ẹ ṣe gan sa. ẹ wo ṣẹ́rí lówódé lọ́yọ̀ọ́ àtijọ́ ọ̀sùn ní bó story. délé délé bàtà pé délé èmi ni èmi Dáúdù. tẹ́bà pé délé délé o. Liadi. délé èmi Dáúdù. kò sẹ́yìn kankan Dáúdù ayé ń kọrin. ọ̀gá kò sẹ́yìn bí. ṣẹlẹ̀ ya wèrè ni ẹ fẹ́ ya wèrè. ó ní kí n wọlé tẹ́lẹ̀ ní kí n wọlé. tẹ́lẹ̀ ní kí n wọlé. sá kí ẹni yìí kẹ́ni yìí máa bọ̀. èmi sà. jẹ́ kí ẹni tó pe délé ẹ̀ jẹ́ kó wọlé. èmi ló ń sọ. ọmọ kékeré ti bẹ lẹ́yìn. èmi. wọ́n lè bóra. máa ò rí jẹ́ kó wọlé. jẹ́ kó wọlé. mi sọ kó bóra mo náwó ló jẹ́ kó pupa púpọ̀. ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé mo sọ pé délé bóra ni mo ní pé owó ló jẹ́ kó pupa púpọ̀. délé. àtàdí mo ti bá mi sà. èmi náà ẹjọ́ gé wọlé. dádì. Dáúdù ọ̀rẹ́ mi. bọ́ọ̀ ló sì rí. èmi ni. ìwọ náà jẹ́ kó wọlé. ìwọ ni mo tún rí. ọlọ́run lọmọ tó ṣe wọ́n tripod nígbà tí wọ́n ò ní wà. bọ́n ṣe wà ní tripod wọn ti fẹ́ yẹ tán bá gbé DSR 450 tán bá gbélé wọn báyìí àwo lọ́nu. ọmọ tán bá kiri ẹ̀rí ẹ̀jẹ̀ no problem. kí ló ṣẹlẹ̀ ṣé ò ní yàlí ṣé ìyá wèrè ó ní yóò burú ṣé ẹ̀ sí èrè mọ́ tilẹ̀ ṣé aláàdí kọ́ọ̀sì orí ẹ̀ ló burú mọ́ yẹ ẹ̀ ti kú àbí ẹ̀ ti kú ni. kí ló tó ń ṣe báyìí àwọn máa downgrade náà ó dẹ̀ dọ̀bálẹ̀ pé òun náà bí dọ̀bálẹ̀ ìlú kan ló ṣáájú lé fún ó fọ́ níṣà ó mọ èmi náà mọ understand mo mọ bí ògbẹ́ náà ṣe ń lọ tẹ́lẹ̀ náà ìgbà tí ò sí kankan náà ń gàtà jọ wọn school ìwọ náà mọ understand gbogbo ṣe ń ṣe gbà yẹn so báwo ni màá ṣe wá ní ìsìn tí màá rí bókú jẹ́ káàtó tí mi lè ṣe àmọ́ yẹn abára mo lè jẹ nìyẹn. má gbọ́dọ̀ ká pẹ̀lú tó mọ́ àgbà náà ní wọ́n bẹ̀rẹ̀. àmín. ẹni tí wàá ní wàá ṣe ìrànlọ́wọ́ kan fún mi tó ti máa gbé gbogbo ilé dé ilé báyìí sìn èmi gan mo máa ń yàn kan jẹ́ mẹ́. ṣé àwọn adájọ́ ń gbélé yẹn ọ̀hún kí láyọ̀ ni wọ́n sì lẹ́nu nígbà pé ìfẹ́ mú bọ̀ nígbà kan máa mú díẹ̀. kò lè tó yẹn náà at least àwọn tó sọ pé wọn àlè yẹn náà èèyàn alẹ́ ara bíi tiwọn náà nínú ṣọdásán tó bá gbé délé sìn tẹ bá jọ jẹ àwọn náà ò ní ṣe pé fún ṣọdásán so kò lè tó yẹn tó bá tán kò sí problem ṣàyẹ kí n mọ màá tó bẹ gẹ́ẹ̀tì àwọn ọmọ ẹgbẹ́ àwọn. ó ṣe gan-an wàá ṣe kọ fún mi sìn ṣé mo ní ìdílé lọ tí màá fi kó kí n sọ ṣọdásán torí àwọn ọmọ tó wà ká. Dáúdù ọ̀rẹ́ mi. Délé. ìbànújẹ́ ti kúrò nínú ọ̀rọ̀ ẹ̀. Délé. ó dẹ̀ tún jẹ́ gbèsè mọ́. mo ṣe ń banújẹ́ àwọn nǹkan tó ń ṣe mí ò tí kúrò wo ó ti pẹ́ tí mo ti wá bí láti bí oṣù kan mo sì wá ń jẹta mo wá lànà wọn ò jẹ́ kí n rí ẹni. Délé ṣàánú mi Ọlọ́run á ṣàánú ẹ̀. mo fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ mo fẹ́ kó gbà yí pé òòtún tó sì mọ́ ìwọ àtòsí ẹ ti dọ̀tá ara yín látẹnu òní lọ. àmín. mo fẹ́ kó sunkún mọ́ o lẹ́ni tó ti fojú kàn mí gbà pé o ti rówó mo ṣetán láti dùn ẹ́ nínú gbogbo gbèsè tó sọ pé o jẹ́ ó ti dóhùn gbàgbé wàá tún wá dẹni tó ń fún yàn lówó. àmín o. wàá dẹni tó ń ṣàánú èèyàn. Délé Ọlọ́run á jẹ́ kó lè ṣàánú mi bó ṣe sọ ó ṣàrántí pé ẹsẹ̀ mi ò rí báyìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ibi tí mo ti ń struggle kiri ni ẹnu step board ni mo ti jábọ́ ńgbà tí mo ń ṣe conductor bí mo ṣe wà mí lágbára láti ṣe wàhálà mọ́ àwọn ọmọ mi dẹ̀ ti dàgbà obìnrin dẹ̀ níwọ̀n bí mo ṣe gbọ́ pé olówó kan àtó máa ń ṣàánú àwọn èèyàn gba tí máa dé ọjọ́ kan mo rí ẹ tó wọnú mọ́tò mo ṣe mọ̀ pé ilé ẹ̀ ní jọ ṣàánú mi Ọlọ́run á ṣàánú wọ náà. ó dà mo ti gbọ́ wàá gba nǹkan kan gbọ́ wàá gbọ́ láti ẹnu nílọ ó tún bá wọn ṣe kọ̀ǹdọ́tọ̀ mọ́. àmín. ó ní bá wọn wa mọ́tò débi tó máa ṣe kọ̀ǹdọ́tọ̀ wàá dẹni tó ní mọ́tò tó jẹ́ hónà tó ń gbé mọ́tò fún yàn wá tó máa ń gba owó lálálẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ ti jẹ́ látẹnu òní lọ fọ́kẹ́ balẹ̀ àníṣẹ́ lónìí mo ṣetán láti dùn ẹ́ nínú gbogbo nǹkan tó bá fẹ́ léènì wàá gbà lọlé fún mi lásìkò díẹ̀.
mo ṣetán láti dùn ọ́ nínú kúrò ń bí. ń bọ̀. ìyá kì í ṣomi ọbẹ̀ ọba máa jẹ ń jìyà ìyá tí mo jẹ tó ìyá tí mo jẹ tó ìyá tó jẹ mí tó. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ mo fọlọ́ ọ̀bẹ àdúrà ó ṣe pàtàkì ìwọ ni kò ní wá sàdúrà kó má bàa sọ ẹ́ lẹ́nu lórí ọkọ ẹ̀ ṣé o mọ̀ pé ohun tó ń dà ó ń fàdúrà èyí tó tún kù díẹ̀ káàtó náà àdúrà ló fẹ́ ẹ̀ ṣó ti yẹ báyìí ó dẹ̀ mọ̀ pé èmi ò lẹ́nu kankan ọlọ́run ni mò ń ké pé mò ń gbàdúrà mi àti gbà lórí wa àtọkọ ẹ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ kó ànáwọ́ sí wa ní gbogbo ìgbà mo gbà ládùúrà wípé àwa náà lè sanjọ́ fún yín lágbára ọlọ́run ẹ ní ṣe lásán lórí wa. olórí àdúrà yẹn gan nìyẹn lágbára ọlọ́run ẹ ṣe fún mi jẹ ọmọ yín gan á ṣe máa jẹ ń bẹ ògo yín á búyọ o ẹ láṣeyọrí ayọ̀ àmín Jésù àdúrà tèmi náà lórí yín ọlọ́run àjẹkù gbà àdúrà tèmi náà gbà àmín 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 àwọn ọmọ mi kọ́ṣẹ́ ń gbóhùn mi. àlàáfíà ayá ẹ àlàáfíà gbogbo wa àdúpẹ́ lọ́wọ́ àdúpẹ́ tètè wà máa lọ. ẹ ṣé mo dúpẹ́ máa ọ. ẹ pẹ́ fún ọ kò tètè lọlé kò ní lọ dáná oúnjẹ fọ́kọ ẹ o tó ti gbọ́. olúwa ẹlẹ́dàá ṣàánú ilé ìtọ́jú ẹ̀dẹ́ lé kókókó ẹ̀ tó yàtọ̀ tó sojú ìwọ lọ́n bá máa ṣe bá sọ̀rọ̀. uncle gate ẹ jọ sà. àbẹ́mi. yes sir. kí n yọ. yes sir. sir. What can I help you? ẹ jọ ń tọrọ lọ́hùn mo fẹ́ kẹ́ bá mi wo délé lókè wípé mo ṣe ń jókòó láti bí 4 hours tó ti ní kí n jókòó mi kó má jẹ́ kó ti gbàgbé. ẹ tí mọ̀ da délé pé náà bẹ́ẹ̀ náà kí ló dé táwọn èèyàn máa ń ní gbéraga báyìí náà ẹ ń bọ̀ ẹ kó irin sápá ẹ kó gbéraga rù ẹ ń lo fake life o kẹ́ẹ̀tì ẹ̀ débì kójú tiẹ̀ tì í pé ẹni tó gbé adúrú nǹkan báyìí kalẹ̀ tó tún ládùúrà àwọn ọkọ̀ yìí kéèyàn tiẹ̀ mọ̀ dá pé díẹ̀ pé steve. ṣùgbọ́n eré mi àti ẹlẹ́ẹ̀kan tá a dì mọ́ra wa ń gbà tó sọ pé kẹ́ ẹ ṣí géètì fún mi. ọ̀kan dìmọ̀ yín téèyàn òrírí gan yẹn lè fún wọ́gìn kéèyàn fún wọ́gìn ọ̀rẹ́ yín filẹ̀ yóò fi yín lẹ̀ sórí ìjókòó bí wọ́n wọlé láti nǹkan bí wákàtí bíi 5-6 mò ń wò pé ẹ fẹ́ jí nǹkan tẹ́lẹ̀ ni mo ti rò pé kẹ́ ẹ jí kí n mú yín ni ẹ má rò pé bóyá ìyẹn jẹ́ pé mi ni mo ṣe wá mò ń sọ yín gangan tẹ́lẹ̀ ni o mò ń sọ yín ni o. ṣé bẹ́ẹ̀rí tèmi àti ẹ dì mọ́ra wa lẹ́ǹkan. nínú ṣe ìtọ́ ni. bọ́dà ẹjọ́ délé ẹjọ́ sá ẹjọ́ ẹ bá mi sọ fún délé pé mò ń jókòó de látẹ̀kàn ṣẹ́ríkẹ́ tó gbé mọ́tò wọlé lẹ́ẹ̀kan ẹ̀ torí mo rí pé ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ bọ̀ mo kọ́kọ́ rò pé délé máa rán yín sí mi bọ̀gbà tẹ́ ẹ̀ sọ fún mi pé ó rán yín. ẹ má bínú o ẹ ṣé délé Ògúndípẹ̀ lẹ́ ń sọ ni àbí délé Fagbọyọ àbí délé Odùlé. ara délé ọ̀rẹ́ mi ọ̀gá yín. ọ̀gá pátápátá ńlẹ̀ ńlá kọ́ mọ́ lórí. séwù tí a. wo ọ̀gbẹ́ni kukamon ti ṣe oúnjẹ rẹ tán bí a kò wọlé lọ kó lọ gbé. ìrọ̀rùn ní ọba ní gbé mọ̀ jẹun pẹ̀lẹ́pẹ̀lẹ́. èmi ti lọ só ti tán. ẹ sà ẹjọ́ sà ẹjọ́ nítorí Ọlọ́run ṣé bó ṣe sùn yẹn ẹ bá mi jí. ilé sọkọ bọ̀ fún wọn ṣé ìgbọ́n tá à ń sọ ìníṣẹ́ rí bọ́gà ṣe wà tí wọ́n máa ń sùn lọ́wọ́ kò sẹ́ni tó gbọ́dọ̀ jí wọn. ẹ lè jí wọn. ṣé wọn rántí lóògùn. níbo ti pẹ́ bí wọ́n ṣe ń lo filion 5 ni wọ́n ń lo codeine. dídí ikú yóò gbàgbé délé ẹgbẹ́. ẹgbẹ́ dídé mo ti pọ́ ilé ẹni lọ́bọ̀ tó bá bẹ̀rẹ̀ mi lọ́wọ́ yín pẹ̀lẹ́ ní kí n máa lọ ẹni lọ́bọ̀. yàrá kùkàmá ti ṣe oúnjẹ tán tí wọ́n bá ṣe tán. kò sí wàhálà. ẹ wá ẹ sọ bros. ẹgbẹ́ dídí mi lè lọ mi. ẹ dìde ẹsẹ̀ ní dìde mi lè lọ máa kí n lọ ẹjọ́. ẹ tó ju yìí lọ wá sí dìde. ẹsẹ̀ ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́. ọmọdé tó ga ọmọ mi. ẹjọ́ mi ẹ má ṣe bẹ́ẹ̀. kiri tèmi gbà ó kó má fọlẹ́ mi dọ́là mọ́ orí mi má tako mi o. Ayọ̀mídé fún ìtọ́jú oúnjẹ wọ́n sùn bíbà. gàrí òun mi mu. gàrí òun ẹ̀ mu. ó mú gàrí. tó bá wọ kitchen wàá rí èlùbọ́ níbi tá a máa ń gbé sí kó rò ó kó fẹ́lẹ́ kó wo kọ́bọ̀ tá a máa ń gbé epo pupa sí
gbé jáde kó dà sínú plate kó fi iyọ̀ sí tí ò bá dùn lẹ́nu ẹ̀ kó máa jẹ. My friend, will you shut up? ṣé èmi náà ti jẹun lálẹ́ yìí ṣebí gàrí náà ni mo fẹ́ mu ó kàn dókí dábì ẹ̀ dé ni. My friend, kó wọ́n lé ṣọ́kọ́ tó ń jẹ fún mi jàre. gàrí òwò ẹ̀ mu èmi kọ́ ṣé mi wá ti jẹun ni gàrí kékeré tó kù ń bẹ̀ tí dábì ẹ̀ bá dé lájọ máa pe mu. àwọn yẹn ò dáa. èmi gan ti rí lójú yín kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo débẹ̀ àwọn òṣìṣẹ́ ilé yẹn wọn ò jẹ́ kí n tètè ráì wọlé ìgbà tí mo ṣáà wọlé ó dá mi mọ̀ a jọ sọ̀rọ̀ a ṣe pleasantries inú mi tiẹ̀ dùn ó wá ṣèlérí ó lérí léka fún mi ó ní pé inú mi á dùn tí máa ń lọlé wọn á dẹ̀ fún mi ní nǹkan tí máa mú lọlé fáwọn èèyàn mi tí inú wọn máa dùn ìgbà tí mo dẹ̀ jókòó síbẹ̀ over 4 hours mo fi jókòó ìgbà tí mo bá ṣe mistake bíi 4 hours 40 minutes mo fi wà ń bẹ̀yẹn wọ́n dẹ̀ ló ń sùn ó sùn títí náà sọ ìgbà tó yá ni agídí náà fi tì mí jáde. àdàlẹ̀ wọ́n fi yín sílẹ̀ wọ́n wọlé lọ sùn. agídí náà fi tì mí síta. ọkọ mi ẹ máa tún padà lọ síbẹ̀ ni. ọ̀nà mi lè lọ bẹ́ẹ̀ mọ́. ẹ máa lọ ni. wàhálà yín ti pọ̀ jù mí lè lọ mọ́. ẹ̀wọ̀ bóyá wọ́n dẹ̀ gbàgbé yín síbẹ̀ ni torí bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n ṣe wẹ́ẹ̀kọ̀ mi nígbà tẹ́ kọ́kọ́ débẹ̀ ó yẹ kán da yín lóhùn lọ́wọ́ kan kẹ́dẹ̀ máa bọ̀ ńlé ni. wọ́n lẹ́kìlì bí wọ́n gbàgbé yín síbẹ̀ ni wọ́n fi ṣèkà. ibo ni ó bá ìkọ yẹ kí ilé iṣẹ́ láàrin mi àti ọ̀rẹ́ àti gba ìwé ni mi àti ẹ̀ náà. ẹ ṣàmọ̀rọ̀ àwọn olówó nǹkan pọ̀lọpọ̀lọ wọn tó ń rò ó bí wọ́n ṣe wọlé bí wọ́n lọ sáré àtẹ̀sí nǹkan míì ni. pípẹ́ iṣẹ́ wo kan làwa ṣe ọlọ́run náà. dalẹ̀ ẹ máa padà lọ ni ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe dúró dè wọ́n fún wákàtí 4 sí 5 yẹn bí abẹ́ ṣe lọ gẹ́lẹ́ lọ́dẹ̀ jáde láti wá àtẹ̀sí ni wọ́n á sọ fún wọn pé ẹ ti lọ ká sọ pé ẹ̀yin náà ti ṣe sùúrù ẹ ti dúró díẹ̀ ní mú ṣọ̀pọ̀ máa àtẹ̀sí yín náà ẹ̀yin náà ṣáà mọ̀ wípé ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló máa ń sá talábẹ́ lọ ó yẹ kó yé yín o torí táwọn onígbèsè yín bá ń wọlé wá tó bá ń fà yín lápá tó ń fà yín lẹ́sẹ̀ kó máa sí òòpù fún wa èmi rèé bí mo ṣe dúró lélẹ́yìí tọ́lọ́ tó yọ kò lè jábọ́ lára mi báyìí mi ò lówó kankan nípamọ́ o ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín o ẹ mú tìjú kúrò kẹ́ ẹ padà lọ sọ́dọ̀ rẹ̀ yín o nítorí ìtìjú púpọ̀ ló máa já sí táwọn onígbèsè bá ń wọlé fà yín lọ́wọ́ tó ń fà yín lẹ́sẹ̀ o ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín kò sí òòpù ń bò mí o. mo ti bọ̀ àwọn ọmọ nǹkan. wọ́n lé. ok ṣé nǹkan kan wá tí mi náà lè rí jẹ. gàrí làwọn ọmọ mu lálẹ́ gàrí tèmi àti máa mu ìyẹn wà ní kitchen ẹ jẹ́ ń gbé wá. gàrí yẹn náà dẹ́kun. mo ń dóde ìrìn tèmi àti náà ẹjọ́ kìí jẹ́ lọ gbé wá mo ń bọ̀. orí mi o ìyá ìdí tó gẹ̀ o wá fọ̀pín ìfìyà mi o. ìyá nífẹ̀ẹ́ ṣé ibi ìlójókòó sí òrí adúrà àdúgbò tó ń lọ tà dá mi lò jọ kí ló sún ẹ sí náà kí ló sún ẹ sí tó wá ra nǹkan àwìn ládùúgbò tí wọ́n wá ń kígbe tí kálukú wá yọjú inú bí ẹ̀bẹ̀ ni pé ohun tí ò ṣẹlẹ̀ rí ló ṣẹlẹ̀ nígbà tó fún ma rà kí ló tó ránṣẹ́ sí mi nígbà tí mi ò kú tí mi sọ pé mi ò lè ṣe mọ́ ṣe ẹ̀gbìn ẹ̀kún ló wá kàn nígbà tó wọ́n kojú máa tiẹ̀ ládùúgbò ṣe bí wà wá bá mi. màmá mi ò fẹ́ kó bá ọjọ́ ojoojúmọ́ ni àti wípé ara ń tì mí. kó máa dojú ṣé ṣe wá pariwo ládùúgbò yìí ló wá dáa ọkọ ẹ̀ ń kọ́. ó sì ní. wọ́n ní 2005 ní nǹkan tẹ́ra ṣé lóòótọ́ ni èmi ti fún wọn lówó. màmá ẹ ti fún wọn lówó. ṣáà jókòó ẹ ọ̀rọ̀ yẹn kọ́ ẹ̀yin bàbá nífẹ̀ẹ́ mi ni mo wá rí
ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ tí mo wá bá a sọ ń bolú tún wá lọ báyìí. mo ò ní pẹ́ dé mọ́. kò ní pẹ́ dé. mo ní pẹ́ dé. màmá ẹ ṣeun ẹ ṣe. orí mi máa jẹ jìyà jẹ tó ń jẹ fòpin sí àmì ìyà ti sú mi kí má fi dáṣọ ọ̀pọ̀ dá lára ìyà ọ̀ṣẹ́ dẹ́mu kò jọ. ẹ káàárọ̀. báwo ni o ṣe wà pa èlé lówó yìí 1 million. 1 million 1 million náà ló tó wá. Yeah, 1 million. ẹ pẹ̀lẹ́. ẹ káàárọ̀ yes kí nǹkan tẹ́ sọ pẹ́pẹ́. ẹ jọ sà school fees àwọn ọmọ ni wọ́n ti lé wọn wálé ẹ jọ ràn mí lọ́wọ́ sà. wọ́n fún mi ní 100,000 mẹ́rin. ẹ má bínú. ẹ ṣeun sà ẹ ra àdó gbà o. next. olúwa mi olówó jẹ́ kó dáa fún ìròyìn náà ni mo gbọ́ pé olówó ti fowó ṣàánú nìyí láti bí oṣù mẹ́rin ní láńlọ́ọ̀dù ti dá ẹrù mi síta àti tìyàwó àti tàwọn ọmọ torí pé mi ò rówó lé san. gbogbo ẹ̀ jùlọ tẹ bá ti rówó ó máa gbà yín padà wọ sínú ilé àbí. bẹ́ẹ̀ ni sà. fún mi ní 100,000. kò ní tán bẹ́ẹ̀ ẹ ṣeun wọn. ta ló kàn. ẹ jọ sá school fees mi ni mo ní down payment mi ò dẹ̀ ní owó. ok fún mi ní 50,000. ẹ ṣe sá. ẹ jọ sá ebi ń pa mí ni mi ò dẹ̀ fẹ́ gbégbá aṣẹ́wó àtijọ́ àti mu ó difficult díẹ̀ ní sá ẹ jọ. eléyìí tó sọ ìgangan ló dùn mọ́ mi torí iṣẹ́ aṣẹ́wó kò kí n ṣiṣẹ́ tó dáa. 50. nǹkan tó sọ pé ò fèsì má try láti ṣe o. rárá mi ò ní jẹ́ ṣe sá. all right. ẹ ṣeun ẹ ṣe sá. olórin ni mí sà mi ò rówó wo studio ní ẹjẹ ṣàánú mi sà bókọ̀ tẹ̀jẹ̀ track kan kí n produce. mo fẹ́ sanwó studio. bẹ́ẹ̀ni sà. 100,000. ẹ ṣe gan sà. ẹ sọ ẹjọ kan fún mi lówó kí n fi jẹun. má sọ kankan máa fún ẹ lówó mo tún wọn kí wọn nìkan náà lò. ayé má gbà ẹ́ kiri tèmi gbà ọ́. ó lè jẹ́ ká máa lè. kó má fọ́rẹ́ mi dọ́là mọ́ orí mi má kàtó mi o. ayẹyẹ nílẹ̀ ìdólókò kí n borí ìṣòro mi. torí nǹkan kan torí nǹkan kan ìṣẹ̀dá tó sùn lọ́ fa ní sẹ́yìn. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ìyáàdí ẹ káàárọ̀ báwo ẹni tí dáadáa lẹ jí. adúpẹ́ fọlọ́run. adúpẹ́ fọlọ́run ìwọ náà kọ́. síbi ẹ bà wá lẹ̀ fọlọ́run. ètò wàhálà ti wà nígbàdùn tí tí kú bá sì dé tó fẹ́ pa yín ẹ̀yẹ kan ránṣẹ́ sírú wa kò sẹ́ni tí ó béèrè wa. ìyáàdí yẹ́sà kò tí ni kò wá parọ́ òwe bẹ́ẹ̀ yẹn máa ń wájú ni ìwọ lè rí kókó dúró bẹ́ẹ̀ ni sà ó máa rí kú wa dúró. mi náà tiẹ̀ sí ẹni ọlọ́mọ ti pa ogun wa ní wèrèwèrè ẹbí rẹ̀ báwo ló jẹ́ ààrẹ rẹ̀ ṣe oúnjẹ jíjẹ tèmi. bẹ́ẹ̀ ni àbí ká sọ́dọ̀ la irọ́ ẹ jẹ́ kí àṣìyúsọ ẹ jẹ́ wọ́n ṣe bí ẹ ṣe máa ṣe ẹ mọ̀ pé tílẹ̀ bá ti mọ́ báyìí gbogbo òrònú mi ojú kí n fi nǹkan sẹ́nu lọ láago méje. ibi ni mo ní bẹ̀yìn wò ni ṣé ẹ dákun ṣé ẹ jáde lónìí. ṣé kò sí. kò sí nǹkan kan kò sí nǹkan kan. ẹ̀kọ́ alfa bẹ́ẹ̀. kò sí wàhálà nítorí dèdèrè tó kóra rẹ̀ ń dáìvà ládépò máa dánwò nítorí rẹ̀ ni mo ṣe béèrè ìbéèrè tí mo béèrè o ṣèbí kò sáà wúlò fún yín lónìí rárá. kí ló ṣe ó sì kì ní. kò sí kì kan kò ṣe àmọ́ tó ṣe ó yé mi ó yé òun fún rẹ̀ ó sì yọ náà tó dá wa. nǹkan tó ṣe ó yé ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ kí nìkan náà tó lè sọ fún mi ṣèbí mi lọ́gá yín. ọ̀gá ẹ wo aago ọwọ́ yín ẹ kàn wo aago ṣé ẹ ti rí bá aago ṣe ẹ wo aago aago sọ̀hún kí ọmọlúàbí èèyàn tó wá sẹ́wá bí tẹ̀ ẹ̀mplọ́yà sínú bí pé kọ́mọ wá ṣiṣẹ́ kó sì sùn láti alẹ́ àná di àsìkò yìí ó sùn ó sì ń sùn ó sùn ní oorun tí ó kó bá. wàhálà gbọ́dọ̀ ṣé kò kì í ṣe pé ẹ tún ti lọ ẹ lọ rí mu lòkútù tẹ máa mú kiri. so bùkìrì tẹ máa mú kiri tí wọn ní kẹ máa mọ ẹ tún ti lọ mú àbí. ọ̀gá mi ò mú kankan o èmi ò mú kankan ojú ẹlẹ́dàá yẹn torí mú kankan
èmi ò jáde o ìyẹn omi ọkọ pọ̀lá ẹ̀ tí o bá mú kí ló tó sí géètì fún sẹ́mi sọ fún ọ pé tí o bá jáde gbọ́dọ̀ jẹ́ kó jáde lẹ́nu géètì. ọ̀gá òun náà jáde kò jáde. ọkẹ́ ní mo ló ti rọ́ọ̀tì mi. ikú ilé ni ikú ilé ni sẹ́mi kó tí ikú ilé ọba pa nítorí olè pààyàn gbogbo àwọn títí ń jí kó tí ń kó pamọ́ ó kàn mú tán lẹ́ẹ̀kan náà lálẹ́ àná ni bó ṣe wà ń pòlì wúlò fún yín rárá ni o èrò wúlò fúnra ẹ̀ gan ó wà mí tó ti mú ẹnu lókè báyìí ẹ mọ àbúrò mi kan báyìí tí mo wá mi wá bí ìdòwú ẹ̀sán tó bá fẹ́ sùn báyìí lálẹ́ bí ó ṣe nà ẹnu kéré bó ṣe ọ̀rọ̀ ojú sókè báyìí ní ibi tí ẹ̀ ti ń lajú lẹ́sùn rí bẹ́ẹ̀ sọ kọ́ ọlọ́mọ inú rẹ̀ ló ti wọ́ àbí bẹ́ẹ̀ ni ó ti wà òkè ó yà ní sùn bẹ́ẹ̀. ọ̀gá ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ ẹ ẹdẹ mi dáa ẹdá mi dáa ẹ fi mi àti ẹlẹ bó ṣe wà ó màmá ń dúró tì báyìí ń máa sọ gbogbo bí ṣe ń rán rẹ ìrìnàjò dùn mí ìrìnàjò sùn mí tó bá fi lè aláìsí báyìí ń bù sóni yìí ń wà pé yìí bá ṣe bí ṣe múnu ìyẹn máa bẹ́ta mo fẹ́ kó máa sọ lásìkò tí a wà títí tí ìgbà tó máa fi jí tó bá ti ń jí lẹ́sẹ̀kẹsẹ̀ má wulẹ̀ bàjá kan wá bá nǹkan wá pè mí ó tán màá jẹ́ kó mọ̀ màá sọ wípé lẹ́yìn tó bá ti ń jí ilé wọn ló máa jí sí bẹ́ẹ̀ ló sọ àdúgbò ẹni wọ́n ṣe máa gbọ́wọ́ sẹ́ni mọ̀ sọ́wọ́ sùn tó jẹ́ bẹ́ẹ̀ òun ló máa jọ kálẹ̀ mi lórí ilé. ẹ má bínú ẹjọ́. mo fẹ́ kó sọ́tà mi o ó jí ẹ. ẹ dáadáa mi ọ̀kẹ́ náà wò sí só ti yé yín ẹ̀yẹ sàmójáde ẹ̀yẹ mọ̀ wò tí ó ti yé sẹ́gbọ́ ẹ̀yẹ sà ẹ pẹ̀lẹ́. bí ìṣòro yìí náà àtúnṣe mi ni ẹ̀dùn fẹ́ kó bá mi. Ṣé wà ókè? Okay. ọ̀la ẹkú jẹ sí ẹ sọ táàbà tó rí ẹ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni kò sí wàhálà irú búrẹ́dì ni wọ́n tún gbé wá fẹ́yìn náà ni. bí a di ṣe bó mọ̀ pé gbogbo everybody tó wà nílé yìí búrẹ́dì kan náà jọ ń jẹ. mi ò fi bẹ́ẹ̀ gbádùn àwọn búrẹ́dì ẹlẹ́yọ kọ̀ọ̀kan báyìí ni tẹ́mi bá jẹ búrẹ́dì àwọn búrẹ́dì tí mo ní fún tí ó ṣe gòdò irú àwọn búrẹ́dì bí àwọn búrẹ́dì Anjola búrẹ́dì. tí wàá sọ àyìndé àwọn òròyìn wọn ló wà òkè gan pé lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan mo ti ní wọ́n máa bá ọ̀dà ẹ̀ láìpẹ́. àbí àwọn fortunate bread. àwọn ló tún jẹ́ bẹ́ẹ̀. fortunate bread búrẹ́dì tí wọ́n náà dá ó gbafẹ́ ó mú yẹ́sì. àlẹ́ adé o tó ti bẹ̀rẹ̀ ìwọ ni búrẹ́dì ẹni tó tún dárúkọ yìí gbogbo everybody mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ búrẹ́dì tó ń sọ nígboro Anjola bread ni búrẹ́dì àsọyìndé. bẹ́ẹ̀ni èrò tó wà lẹ́yìn tó tún lẹ́yìn fortunate àbí kí ló pè. àwọn èèyàn ròyìn búrẹ́dì Anjola tó tọ̀ wọ́n ló fẹ́lẹ́ lẹ́nu kó sì dùn kó dùn gan. bẹ́ẹ̀ni. àmọ́ èmi ò tí jẹ rí so ti yẹ yín tí fortunate mo ti jẹ rí tiwọn náà ó mú yẹ́sì gan ni o àwọn èèyàn jẹ gan ni wọ́n sì ní iléeṣẹ́ tó pọ̀ wọ́n ní káàkiri gbogbo àwọn stéètì káàkiri wọ́n ní ní Ọ̀ṣun lọ́ṣogbo wọ́n sì ní Ìlọrin ní Kwara wọ́n tún wá ní Ìbàdàn lọ́yọ̀ state. ok èmi mọ̀ pé tá a bá jẹ ilé ìtàn Anjola la máa wá ọ̀dà fún tá a bá wá jẹ tá Anjola yẹn tán o àmà ọ̀dà ilé ètò sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ni méjèèjì náà làwọn yẹn ń jẹ wìtìwìtì. báwo ni ṣé kò sẹ́yìn bẹ̀ tó béèrè mi. béèrè yín ẹnìkan kan ò béèrè yín o torí èèyàn lè béèrè yín kí n ń adẹni mọ́ta ń máa ro sàwẹ́ wa bí irọ́ ẹnìkan kan ò béèrè yín èèyàn kankan. wèrè tí ó wà lójú ọmọ kọ́sọ́ ti jí. torí tiẹ̀ gangan ni mo ṣe wá bí sọ̀rọ̀ mi yé yín sẹ́rí tọ́lọ́ máa mú yàn lẹ́ra yìí kò sí ní téèyàn rẹ́ ṣe o Ọlọ́run mú lẹ̀ fún mi báyìí ni Ọlọ́run mú ládépò lẹ̀ fún mi gangan ni o kò jíkẹ̀ sẹ́rí ibi tí tó ti sùn tó ti hàn ibẹ̀ ni mi ti wò pé akíni mo lè ṣe o mo ti kó lọ́dọ̀ yìí pé pẹ̀lú sẹ́tẹ̀ tó ń gbé fún mi orí mi wà kan ni orí mi tán lẹ́lẹ̀ gan mo ṣe wo gbogbo àwọn àyíká mi káàkiri nu mo wá rí àwọn bẹ́líìtì tí ń lò mọ́ mo ṣe kó àwọn bẹ́líìtì ń jọnu mo wá mú àwọn kan mo sọ ọwọ́ rẹ̀ pọ̀ báyìí mo sọ ọwọ́ rẹ̀ pọ̀ mo tó wá sọ mọ́nu rẹ̀ báyìí lẹ́yìn náà mo tún di gbogbo ẹsẹ̀ rẹ̀ mo dé bá jẹ́ pẹ́lú. létí mo ò wọ́n ẹni sẹ́tù lọ jẹ́ ìlà o wọ́n ètò wa di ọmọ èèyàn láì fún ẹran ihò ní mo ní kó sọ́gbà tó máa jí gbogbo hours àti minutes ìgbà tó fi ń sùn kí nǹkan mọ̀ pé ókè o sùn ní táyì báyìí o rẹ̀ jí ní táyì báyìí nǹkan tí mo ní kó sẹ́ni yẹn náà ó sẹ́ni àbẹ̀bí ẹran. sẹ́ni ládé kò ya wèrè ju ẹran lọ o ó ya wèrè ju màálù lọ o
sẹ́rí sà nítorí jẹ́ kí n ṣe mo ṣe ṣe ni pé gbogbo bí mo ṣe wá bá yín nìṣe tí mo bá yín sọ̀rọ̀ ó lè ti jí tó bá ti jí báwọn ó ti mọ̀ pé òun sẹ́yìn yóò sá lọ ni ni mo ṣe di yàrá lọ sí ọ̀dọ̀ ẹ̀ lọ check ẹ̀ bí ó ti jí tó bá ti jí ìwọ àti ẹ̀ ẹjọ́ máa bọ̀ wá sọ́dọ̀ mi. kí n máa ń bọ̀. ẹ máa bọ̀. as you go there. Okay, sir. All right. Kí ni délé wí? Wọ́n sì sùn àbí ẹni tí bá sùn séèyàn sì lè bá sọ̀rọ̀ ni wọn ò tí jí. Ó tún ṣe ń sùn náà. Tẹ́sẹ̀ tó lè yún ni ẹjọ́ gọ̀ rẹ ju o ẹjọ́ kọ́ gọ̀ rẹ ju o. Bọ́dà kinní kan wà tí ẹ mọ̀ láàrin mi àti Délé látijọ́ yìí. Ẹ ṣáà rántíjọ́ tí mo wá tí Délé ní kẹ́ ẹ jẹ́ kí n wọlé the first time tí mo dénú ọgbà eré ẹ rántí. Ẹ bá gidi wọlé. Ṣàǹpọ̀n ṣáà ló ní kẹ́ ẹ jẹ́ kí n wọlé ńjọ́ yẹn. Wọ́n sọ bẹ́ẹ̀. Nǹkan kan tẹ́ ẹ mọ̀ láàrin mi àti Délé ni pé ọ̀rẹ́ àti gbé ìwé ni wá àjọṣe kékeré ni mi fẹ́ sọ gbogbo àwọn àṣírí tó wà láàrin. kí ni mo tọ́ sí orí mi mo fún mi gẹ́ńjì bá gan ni o ẹ mọ àní tí sọ̀tà láì sọ ẹ mọ ní ọ̀rẹ́ àti gbà kékeré lẹ́yìn àti ọ̀gá kí wọ́n lóde tí ọ̀gá lówó tẹ́yìn òní nígbà tó yẹ pé kékeré lẹ ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀. ọ̀nkú ẹ ń bú Ọlọ́run látara mi nìyẹn. yóò bọ́ lọ́njà o. ẹ ń bú kádàrá mi nìyẹn. ẹ wo ẹ jẹ́ kí n bí lọ́rọ̀ kan tẹ́yìn náà bá ní bínú bẹ́ẹ̀ ṣe rí yẹ kí n ṣọmọ kékeré mọ́ bá lélẹ̀ ara yín nìyí wáyé tí Délé ṣe kọ́lé kalẹ̀ tẹ́yìn sí géètì fún. ṣé géètì tèmi sí èmi ní pásọ̀ fún ni èmi ò kàwé mo sì wò pé kí ni tí mo lè ṣe tí mo lè mọ fi mí kára mi happy ni mo sì wò pé kí n ní pásọ̀ fún géètì. èmi ò ní passion fún yá o ìgbà ló ń dààmú Ọlọ́run tó wò tèmi náà kì í ṣàjákájà ibi tọ́lọ́run dá mi sí mo kàn wáyé ni ẹ kàn sọ nǹkan kan fún mi tó bá ṣe pé Délé ò fẹ́ rí mi ní wá bímọ ṣé kò fẹ́ rí mi ni. ẹ wò sá ẹ bá mi sọ fún Délé ẹ sọ fún pé mo ní láti gbà tí mo ti ń wá ó ń sùn náà náà sọ fún mi ẹni mo ní kó jọ ọ kó rántí àtẹ̀yìnwá kó dẹ̀ rántí Ọlọ́run ẹ ṣe. ẹ̀yin dà sẹ́rí gbogbo ń tẹ̀sán ní ilé rántí. kí ló dé. kò sí nǹkan kan èmi pẹ́ gbàgbé nǹkan wàláhì kọ́gọ̀ tó jí mo lè ti gbàgbé bóyá kẹ́ ẹ̀ kúkú mú báírò àti ìwé kẹ́ ẹ̀ kọ́ gbogbo tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ káwọn kàn jí kí n ná sí ẹni. excuse me bro please do not get on my nerves is that understood. ẹ ti ń le júmọ́ mi. ẹ má dákun wàhálà mi o. sẹ́yìn níṣòro ni àti gbójú yìí ti ń le júmọ́ mi o ẹ ti ń le júmọ́ mi o. lẹ́ẹ̀kan mo ń bí ẹ sọ fún mi pé torí pé yìí ò kàwé ẹ ní passion fún gate. mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin wá ní èmi o nígbà tó mi ní passion fún gate o èmi ní passion fún yá o bẹ́yìn o ẹ̀yin o wá jẹ́ wáyé tí wájú ìyá mi lèmi bá yà. mi ò sọ bẹ́ẹ̀ mo sọ pé mi ò ní passion fún yá ni mo sọ fún yín tí a bá dé kàwé ṣé ẹ nílé àká iṣẹ́ lọ́pọlọ ni tẹ́ fi lè sọ̀rọ̀ kékeré tí mo sọ yẹn kò fẹ́ dá fún yín ni ẹ bá sọ̀rọ̀ ẹ wẹ̀yìn kò fẹ́ dá fún yín ni. you stupid. ṣé ilé sọ fún yín pé mo ti nà orí ni. ẹgbẹ́ kan lórí jú. ṣé tó gbẹ́sẹ̀ dùn ni. wọ́n sọ pé wọ́n lẹ́nu àwọn nígbà táwọn wà kékeré pé ẹnu àwọn náà làwọn fi túká làwọn fi bá tiwọn lọ làwọn fi lọ orí tó wọ́n sí. ó sọ bẹ́ẹ̀ fún wọn lẹ́nu àwọn. oh listen to me sọ fún Délé. yes sir. sọ pé mo ní láàrin mi àti ẹ Ọlọ́run á dá. yes sir. bàbá yẹn tẹ sọ kó ń sùn yẹn tí ìbá ṣe bá ṣe é wù lọ́lọ́run tí mi mọ̀ kó máa lówó láyé ẹ̀ owó tí mi bá lọ mú níwá ni máa fi ń bọ̀ Délé àjọ máa struggle ni ẹ̀dá ò máa kí n rántí Ọlọ́run. yes sir. ẹ má bínú sá. tó bá sọ fún mi pé kí n má bínú again máa la orí ẹ̀ mọ́ mọ́tò máa la orí ẹ̀ mọ́ gáàsì àkú mọ́ mi lọ́wọ́. sorry sir. Ọlọ́run á dá. ìyá kì í ṣomi ọbẹ̀ ọba máa jẹ ń jìyà ìyá tí mo jẹ tó
ìyà tí mo jẹ tó ìyà tó jẹ mí tó. Kílíkà ẹ bá bínú sọ́dọ̀ mo sẹ́yìn bẹ́ẹ̀ lọ́dún mo sẹ́yìn báyìí. Kí ló sọ? Kí ló sẹ́yìn báyìí? Kí ni? O ti kó gbàtí mọ̀ mi, wọ́n kó gbàtí wọ́n kó gbàtí mọ̀ mi. Kí ló dé gan? Kí ló dé tẹ́ bá ẹ̀wọ̀n géètì yìí dáadáa o? Ẹ̀wọ̀n kọ́ láti ẹ̀kọ́ ọ̀dẹ́ bá bí yìí rẹ̀. Ẹ̀yẹ wá bí. Ẹ̀tún wá bí ẹ̀ka tí kò ní dáa fún yìí. Ẹni sórí rẹ̀. Ẹ̀yẹ yóò bàjẹ́ ni. Ani kàrà tó lásán, ọmọ kó gbàtí mọ̀ géètì mọ̀ lọ́nà. Kí ló ká táríkà ọmọ táríkà tẹ́ omi òtún òmò wọ́tá ọmọ kó gbàtí mọ̀ géètì mọ̀ lọ́wọ́. Nonsense. Ẹ̀yà wèrè orí ìbúrú. Ẹ ó lẹ́nu ọpẹ́ ọ̀rọ̀ yẹn á dayọ̀ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù praise the Lord hallelujah praise the living Jesus hallelujah hallelujah. ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣeun dáadé. Olúwa gbàdúrà yín àmín. níwájú Olúwa tá ò gbọdọ̀ pè jẹ́rìí rọ. Olúwa fi ohun kó wọn mí wípé ló ń dènà àdúrà yín àmọ́ Mósè sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tó kó wọn dé etí òkun pupa ó ní ẹ dúró kẹ́ ẹ sì rí ìyanu Olúwa ohun tí ẹ nílò ni ọ̀pọ̀lọpọ̀ sùúrù àdúrà àti ààwẹ̀ lẹ́yìn náà bá rí ìyanu Olúwa. sùúrù àtàdúrà. bẹ́ẹ̀ni. but dáàdì ó ti ń pẹ́ jù ìjọ ẹ má jẹ́ káyé sọ mí lẹ́nu tó bá yá wọ́n á ní ẹsẹ̀ mi ò dáa wọ́n á ní èmi ni mi ò jẹ́ kí ọkọ mi ṣe rere ìjọ ó ti pọ̀ jù. lóòótọ́ ni ayé lè sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àmọ́ Jésù Kristi kò ní jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu. àmín Jésù àmín àmín. nǹkan tí màá ṣe fún yín ni wípé màá ṣètò omi kan fún yín á wá ka àwọn àṣàyàn sáàmù kan sínú ẹ̀ tí mo bá parí ẹ̀ èmi ó pè yín àmọ́ ẹ gbọ́ o ẹ má ní ìgbàgbọ́ nínú omi tí mo fẹ́ gbé fún yín bí kò ṣe nínú Jésù Kristi akiri sóre ó dá mi lójú pé ọ̀rọ̀ yẹn á dájú. àmín Jésù àmín àmín Jésù kò sí wàhálà àmín àmín ẹ ṣeun dáadáa ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ojú. Olúwa gbàdúrà Jésù àwa pẹ̀lú yín. àmín Jésù. mo ń bọ̀ o. Afa bó ṣe wà yín náà lè o kò yé mi mọ́ àṣàṣẹṣàṣẹṣàṣẹ látàárọ̀ dalẹ́ ọ̀sẹ̀ méjì tí mo ti sùn iPhone 8 ni mo ń lò tẹ́lẹ̀ but now ẹ wo Infinix ni wọ́n lè sọ pé kò ń bà tí ni pé nígbà tí dọ́dọ̀ yín báyìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sharp upper ni ẹ jọ o. àkọ́kọ́ ń jẹ́ ìkírun. mo máa ń kí lẹ́kọ̀ọ́ kan tí n bá ti lọ sí club. tọ́lọ́run ọba làkọ́kọ́ ṣe ìrun kíkí ó ṣe kókó jù kò sígbà tá a pe ọlọ́run ọba tọ́lọ́run ní dáhùn àkọ́kọ́ tá a fẹ́ ránṣẹ́ sí ànábì wa Muhammad bára bisimilayi rahmanirahim ya ayu aladina hamanu istanu láì bí sọ́bìrì wá sọ láti iná láàmà sọ́bìrì náà ó ní apẹ̀ tó jó nígbàgbọ́ òdodo lórí gbogbo tó bá dé bá ìmọ̀ tó fẹ́ tó dùn mọ́nú ìmọ̀ tí ò fẹ́ tí ò dùn mọ́ nínú tó gbà pé ọlọ́ọ̀bá ló ní wáyé bẹ́ẹ̀ istanu láì bí sọ́bìrì ẹ mú ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá pẹ̀lú sùúrù wá sọ láti kẹsì mọ́ kírun iná láàmà sọ́bìrì náà ọlọ́run bẹ pẹ̀lú tó bá ní sùúrù láyé gbogbo tẹ́ ẹ̀ wọ́n ń pè é mo sasẹ́sasẹ́ mo ṣe kíní kan tẹ́lẹ̀ báyìí nítorí bá dé adékè yóò ṣe o torí tẹ́lẹ̀ bá ṣe ti ọ̀dà yóò gba ti ọ̀dà o ẹ̀jẹ̀ abẹ́ ọlọ́run ọba adéhùnlé astajibu lakum ọlọ́run ní ẹ pè mí yìí sì dá ẹ lò nítorí pé mo súnmọ́ ẹjọ́ ká sún ọ̀rọ̀ lọ mo sasẹ́sasẹ́ yìí ìyókò la fẹ́ lò láti pé yẹn ń sa tí àbẹ́ ń sa kùránì gbogbo tí ọba dá kápátì ni o enínú ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ gan tẹ́yàn bá tajẹ ìpẹ́ yóò gbowó òkúta o gbogbo téèyàn bá ṣe kò sígbà téèyàn ò ní gbẹ̀san rẹ̀ padà ẹ̀jẹ̀ akóṣúnẹ̀sì Islam pátápátá ẹ má jà ṣe tí ọ̀dà o mo ní àwọn hàntú kan tí a padà ṣe tó bá di ọjọ́ márùn-ún ni kẹ́ ẹ padà wá sí Yorùbá mi yé báyìí ẹ padà wá ọjọ́ márùn-ún ni èyí tún ṣe ìwádìí a ṣe ti ara ìbí ẹ bá kù sí ẹ má gbá bọ̀rọ̀ nígbà tẹ́ bá dé. Àfà iṣẹ́ ìyàwó yìí náà kò ń ṣe pé owó èmi náà ìgboro ni ò fáìn tá a máa fi wà ní street bọ̀ ṣé tí máa ti ń kí wákàtí márùn mi ṣé ìkan àbẹ̀rẹ̀ sí ń lọ déédéé fún mi. yóò bọ̀ sípò àròkọ́rán dùnú dá wa a fi bẹ Ọlọ́run fún ọ àwọn ìrántú kan ń bẹ gan tó ṣe pé a gbé fún ọ tí mo sì ní ìgbàgbọ́ pé ìgbésí ayé rẹ yóò yí padà nítorí pé ọba ìlànà tó lọ́wọ́ ọba tó ṣe dá wa mọ̀.
títí àjọ mẹ́ta kan síra wọn èyí sọ fún àwọn ọmọ kéwù mi wọ́n bá parí gbogbo ẹ̀ tí ó sì bọ́ sí ọ lọ́wọ́. ẹ ṣe sá. èyí jẹ́ bó ṣe yẹ. ẹ ṣe sá. ojú ò ní tí ọ máṣálà. àlàáfíà fún mi sà. àlàáfíà fẹ́ni tí ń bọ̀ o. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah barakatuh. ojú ò ní bá ti yín o àgbà yóò gbàdé lẹ. láti bò ó. láti àdúgbò iná ni sà. àdúgbò gangan ẹ dìde ẹ jókòó. ẹ ṣe wá sà. ṣé àti nǹkan tó. kó má bàa sí náà ni sà. Dáúdù lorúkọ mi. Dáúdù. Dáúdù Williams. Christian ni mí. ẹlẹ́sìn Christian ni. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wò mí sà mo ní àwọn ọ̀rẹ́ Muslims púpọ̀ mo dẹ̀ tún láwọn ọ̀rẹ́ Christian náà tó jẹ́ lẹ́sìn mi ò kí ń ya ẹ̀sìn kankan ní ọ̀tọ̀ mi mú kan ní pọ̀ sí. àwọn èèyàn náà júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n ní pé ẹ máa ń bẹ Ọlọ́run dẹ̀ máa ń gbọ́. ẹ sà mo nídìí kẹ́ bá mi bẹ Ọlọ́run mi mo bọ́rọ̀ mi ṣe ń rí bí mo ṣe wà ìsà mo kàwé mo dẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ ṣùgbọ́n ewé ata dé ni gbogbo ẹ̀ ń jẹ́ fún mi mo láwọn ọ̀rẹ́ tó rí ṣe kódà ọ̀rẹ́ mi kọ́ wá tí mo lọ bá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àjọṣe kékeré ni mo ti ràn lọ́wọ́ nígbà tá a wà ní kékeré ó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ èmi débẹ̀ kò ràn mí lọ́wọ́ mi ò lówó mi ò tún ráwọn èèyàn tó máa ń ṣàánú mi ẹ wò bẹ́ẹ̀ ṣé wò mí sà mo láwọn ọmọbìnrin méjì tán ti dàgbà agídí ni èmi àti ìyá wọn fi rán wọn ní school ìyá wọn náà rí nǹkan gidi kọ́kọ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi má yẹ káwọn ọmọ mi dọ̀mọ́ lọ́mọ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi bẹ lọ́hùn. sẹ́ẹ̀tì gólẹ̀ ilé tẹ́ wo ilé ayọ̀ ni ọ̀rọ̀ yìí ti dayọ̀ àá bẹ ọlọ́run ọba ni torí pé àdéhùn ni astajibu lakum ọlọ́run ní ẹ pè mí òun sì dá yín lóhùn. ẹ sà Kùránì ló sọ bẹ́ẹ̀. Kùránì ló sọ bẹ́ẹ̀. ó wà nù báíbù tiwa náà ó ní kọkùn a ó ṣe fún ọ béèrè a ó fi fún ọ. ìkànnà náà ni àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ pé yín padà fi hàn ṣùgbọ́n kan náà ni àwọn kìíní. ẹ wá rí tí a bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́wọ́ ọba á bẹ́ẹ̀ lọ́wọ́ fún títí nígbà tó padà fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. torí pé ọ̀kan náà àwọn afọ́ mi wọ́n fún mi ní tírà kan mo wá máa ń lò ó ní aláhùn ìyàgídọ́bù ń tara kìtàsó àlàó wàbúnà ìyá ádámà ìnà yus alo ìyàgídọ́bù aláhùn ìyàgídọ́bù ọlọ́wọ́n bá máa bínú ń tara kìtàsó àlàó nígbà tó bá kọ́ lọ́ba sílẹ̀ tó pé ọkọ̀ èso bọ̀lọ̀kù kò sí gbà kátí wọ̀n ti ọba tó ṣẹ̀dá rẹ̀ wọn náà mú wọn bínú nígbà náà ṣùgbọ́n tó máa ń béèrè lè tó ń béèrè lè mo béèrè gbá lọ́wọ́ náà ní ọlọ́run máa dùn ni àmọ́ wàbúnà ìyá ádámà ìnà yus alo ìyàgídọ́bù gbogbo àti wọn bá ń béèrè nǹkan lọ́wọ́ ọmọ rẹ̀ bí ìyá ádámà ọgbọ́n fẹ́rẹ̀ lè ìfìlà lọ́fẹ́rà ni kì í lọ́fẹ́rà ni ọ̀fẹ́rà tí bá ti ń pọ̀ jù ọmọ èèyàn máa bínú àmọ́ tó wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni ìyẹn ọlọ́wọ́ máa dùn ìdí tá a fi padà bẹ́ẹ̀ lọ́nu. tí wọn bá ń tọrọ nǹkan lọ́wọ́ náà ń gbé ọgbà inú ẹ̀ máa dùn ó fẹ́ kí wọn máa tún béèrè. ká máa béèrè ní gbogbo ìgbà inú ọlọ́wọ́ máa dùn púpọ̀ á ṣe àdúrà gan kan ṣe àdúrà ó sì wàá gbọ́dọ̀ tèbẹ̀ bẹ́ẹ̀ torí pé téèyàn bá dé lórí ibùkún tó bá dẹ́sẹ̀ wọ́n bí yóò sì dé lórí rẹ̀ téèyàn bá wá dé lórí ire tẹ́lẹ̀ tó bá débi oríire rẹ̀ tó wá pọ̀ sí ni ṣùgbọ́n ẹ má ṣe iyèméjì o nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ràn sí ànábì wa Muhammad ó ní bisimilayi rahman alif lam mim zaalika kitabu la raiba fihi dáhùn lè mú tẹ̀kínà mọ́fẹ́ lọ́nu alif lam mim ọlọ́lọ́mọ tó bá lérò pẹ̀lú ẹ̀ zaalika kitabu la raiba fihi dáhùn kùránì tá a bẹ́ fọ̀rọ̀ jíṣẹ́ lá Muhammad yìí o má sì yè méjì ọ̀nà àmọ̀ ni ẹ ti wá wọlé rí báyìí àdúrà yóò sì wá gbà. tó ṣé ẹ wà lè padà wá báyìí. máa padà wá sà. ẹ ọ̀dà àwọn ṣèṣì ara títí ijọ́ márùn-ún ni ẹ padà wá torí màá ti gbé àwọn ètò àwọn àdúrà tó yẹ ká ṣe fáwọn ọmọ kéwú títí ijọ́ márùn-ún gbà náà ẹ padà wá sí ọ̀dọ̀ wa. tí ẹ bá wá ń padà bọ̀ wá ẹ mú adìẹ kan lọ́wọ́ kódà kí bá àjẹ kékeré kó sá ti jẹ adìẹ. adìẹ òbí àbí akọ́sà. akọ ni ẹ mọ̀ pé akọ lẹ́yìn náà. ojú òní tí a ọ àdúrà wọ́n gbà ọ ọlọ́wọ́ ti wà This time, you're ready to fail calls Mr. DM. Because I'm ready for him. Because me ready for carryover. Ready rárá. We ready to tackle him. Ọ̀rẹ́, o ready tó mi. Mi lákan ni mo wà bí ìbọn.
the last time tí mo ní carry over kì í ṣe pé ó dùn mọ́ èmi náà no because now I'm ready for him. Mi ò ní carry over rí o. At the same time, I'm over ready. This time around, he's going to meet me there. Ó máa ń mí kanlẹ̀. Ó kàwé náà. Kí ni ìdùnnú ọlọ́run mi tó fagò sọ́wọ́? Ẹ̀yin méjèèjì lẹ́lẹ́ ẹ̀ ti san school fees ẹ̀yin. Èmi nìyí £1 ló kéré jù báyìí, mo ò tí ì san. Ẹ jọ̀ọ́ kí ni essays ìwé tí mo fẹ́ kà like I'm disturbing my brain. Ó mì pé o ò tí ì san anything. Ṣíṣe mi ò tí ì san. Like for real? At all. Nothing. Kí ló dé? O ò pe mọ́mì ni. Or daddy. Ṣé daddy tí mo pè lánàá tí wọ́n ní nífẹ̀ẹ́ mi ní sùúrù? Kí ni mo fẹ́ ṣe? Exam mo ti pé wọ́n wí kí mi ò ní choice now. Okay, tí daddy bá wá pè é lé ní pé kó wá gba school fees. Ṣó ṣe máa kàwé ni? Girl, you have to read. You have to read. Don't tell me. Mi ò lè tọ́ra wọn. Oh my God. But you still need to get prepared. Yes. Shalom. Excuse me. Get a chair. Èṣì wá jẹ́ ọlọ́run mi o. Ọ̀gẹ̀dẹ̀ kí lè kí tèmi máa lè. Ire olókùn kí wọ́n lókun tì. Ire ọlọ́sà kò kí n sá fún. Ibi tí bàrí sí kiri tẹ̀. Ìyá nífẹ̀ẹ́. Ìyá nífẹ̀ẹ́ mi. Kí ló dé? Kí ló lè tó yìí? Ẹ gbà mí o. Ìyá nífẹ̀ẹ́ mi. Kí ló lè tó yìí? Kí ló wá ń rò gan-an tó tó yìí? Ṣé inú náà ló rò títí tó fi gbàgbé nǹkan sórí iná? Kí ló dé? O ò mọ̀ pẹ́ dá o. Olórin kan sọ wípé ẹ̀dá tó ní tòun pọ̀ tó ń ronú tó bá rí tẹlòmíì á máa yìn lọ́run lógo. Ó yẹ kó máa dúpẹ́ ni o ní gbogbo ọ̀nà ó yẹ ká máa dúpẹ́ ni o kí ló dé ó ṣàánú mi ọmọbìnrin yìí. Màámi mo máa dúpẹ́ èmi ò kì í ṣàbẹ̀rẹ̀bòrè jẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí pé mo wà láyé àwọn bàbá mi tó aṣọ láìfẹ́ tí mo ní sí yìí àti sí ọkọ mi àtọmọ ọmọ méjèèjì tí mo bí. Ewu bá mi má jẹ́ kí n parọ́ tó yìí ó ti sùn mí. Ó sùn mí mo gbàwẹ̀ títí bí mo ṣe ń gbàwẹ̀ náà ni mo gbàdúrà kí ló wá dé ṣàwáṣọ Ọlọ́run ni ṣèbí wọ́n ní téèyàn bá márì tán ó yẹ kó máa ní sí ni máa mi ò ní sí mi ò ní sí màmí ojoojúmọ́ ayé ni mo wá ń tọrọ lọ́wọ́ yìí. Ṣé bọ́ọ̀ mi ni tí wàá ń tọrọ ṣé bí mi lé mi fún ẹ o ò mà dá lápá o ò dá lẹ́sẹ̀ o ò fọ́ lójú a máa wó mi kiri wájẹ̀ kiri fún àtọ̀kọ ẹ̀kọ́ ẹ ìyẹn mọ̀ tó ojoojúmọ́ ni mo wá báyìí. ọjà ò tí bá ṣe wá ẹ̀ fún mi lówó tẹ bá wùlẹ̀ ń gbòjẹ fún mi gbọ́ lè fẹ́ ṣe yẹn ní àwọn ló yẹ ká wọ́n fún ìmọ̀ mi àwọn ẹni. mo ti gbọ́ ẹbí ẹ̀rí ṣakúrò ẹ̀ lọ́wọ́ o. ó ti tó ibi mi ló wá ń bá. ojú tì mí. má jẹ́ kó ojú tì ẹ́. ibi tó bá ti yẹ kéèyàn ti jú èèyàn ní ti jú bẹ̀. Fàmíyàn. Torí nǹkan torí nǹkan. Òkìkí fi ìlú lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan. Afa ìgbà wo làwọn afa máa dé mo ti ń jókòó ń bí látẹ̀ nǹkan. Ṣé ibi fún yín ni wọn ò lè délé mi. Ẹ̀yin náà lẹ́ni kí n jókòó. A rò pé ọ̀rẹ́ àwọn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n báyìí kò lè yá àwọn ò lè dé lónìí. Ẹ̀yin tẹ́ rí ẹ̀yin èèyàn tẹ́yìn mọ̀ ni sẹ́rí ní táfà fẹ́ ṣe fún yín yóò pẹ́ Ọlọ́run ní a fẹ́ bẹ̀ fún yín mò ń bọ̀ wọ́n náà sì rí kẹ́yà lógún ọdún sẹ́rí kìíní kan bẹ tẹ́mi lè ṣe fún yín tipátipá lórúkọ rẹ̀ sẹ́rí kìíní tí máa lè pẹ̀lú ẹ̀ta tí mo gbé lé yín lọ ẹnikẹ́ni ní ayé yìí tóbìnrin bá ti lè bí kò síbi tẹ́ kọjú rẹ̀ sí máa ń ṣe kìíní báyìí fún mi yóò sì máa ṣe lójú ẹsẹ̀ ní ìsìn náà so n tí mi lè pé tí mo lè ṣe ònu. Afa ẹni mò ń bọ̀ wọ Ọlọ́run ò yá lógún ọdún. Kò yá o. Kí lẹ́yìn wá fẹ́ bẹ̀?
àkọ́kọ́ gbọ́dọ̀ àwọn àgbàlagbà wọlé náà àwọn afọlọ́hún gbàǹdì èmi yóò dọ́bù rẹ̀ fún yín àtàwọn àgbàtọ́ lọ́nà èmi yóò kó pọ̀ fún wa gbélé yín lọ yóò fi tètè ya ṣùgbọ́n náà yóò pẹ́ o. afa ẹ wo mo ti gbọ́ yín but màá ní sùúrù fàáfàá màá jẹ́ kán dé. ẹ gbọ́dọ̀ àfàgbà kò sí wàhálà ẹ gbá yàkàdúrà ni o kò sí wàhálà tí ilẹ̀ láti sún yá àti géètì rẹ̀ sì lè sún bí o. mo fẹ́ sànù yìí tẹ́lẹ̀ dà kó ní gbé owó lọ yìí. He's got the whole world in his hand. He's got the whole wide world. He's got the whole world in his hand. He's got the whole. Daudu ọ̀rẹ́ mi. Dele, please just help me. I've been coming. Kàn ṣàánú mi lẹ́ẹ̀kan yìí torí Ọlọ́run. Ọ̀rẹ́ mi. Má sọ̀rọ̀ jù mú sọ fún ẹ pé lẹ́ni tí o fojú kàn mí ó má dúnú délé ni kódà kò kẹ́sì wọ nìkan má tún rán ẹ sáwọn èèyàn nílé wà á fi sẹ́mi jẹ ó ṣe bí wọ́n tó wá sí fún mi jókòó. Ok jókòó jókòó ó ṣe ọ̀rẹ́ mi. ó kàn jẹ́ pé nǹkan kan ló máa ṣe fún mi wà á kàn fún mi ní few minutes kí n sáré àti ẹ̀sìn nǹkan tí mo ń ṣe lọ́wọ́. All right, no problem. tí má máa jáde ẹ̀sìn àwọn àṣẹjọ ẹ̀. Thank you. So God bless you. All right. ẹ ṣe délé. orí mi máa jẹ ìyà jẹ tó ń jẹ fòpin sí àmì ìyà ti sú mi kí má fi dáṣọ ọ̀pọ̀ dá lára ìyà ọ̀ṣẹ́ dẹ́mu kò jọ kọ́rọ́. torí nǹkan kan torí nǹkan kan torí nǹkan kan torí nǹkan kan òkìkí fi lọ lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan ẹ̀ṣẹ̀ ayé kan kì í dédé ṣe o ẹ̀ṣẹ̀ ayé kan kò kì í dédé ṣe ó nídìí nǹkan kan ní. ẹlẹ́gbàgbà. bọ́dá kí n bá ń fún bàbá rẹ̀ tí kò gbọdọ̀ lọ léwu. ẹ dúró ná tó bá mọ̀ rẹ bàbá ọ̀pá lámbá yìí kó mọ̀ lọ wábì kan sùn sí. iṣẹ́ tí ọba lówó sọmọ láfẹ̀yìntì ẹyẹ òdédé bá lóòlì ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ẹyẹ òdédé bá lóòlì o ọ̀rọ̀ lẹ́yẹ dandan. ẹlẹ́gbàgbà bọ́dálì. èwo ló ń rọ ẹsẹ̀ àsùn ẹ̀dẹ̀ orí kodò báyìí bí ìgbà tí èèyàn ń sọdẹ́ ní Canada ṣé ó sì. ọ̀gá yín ló ní kí n jókòó dán bí. ọ̀gá rẹ̀ délé. ọ̀gá mọ̀ ti jáde tipẹ́tipẹ́. ti pẹ́ ìgbé àfẹ́wé. No he asked me to wait here ó ló ní kí n jókòó. ibi tẹ́ mọ sílẹ̀ sùn sí. ọ̀gá ti jáde ti pẹ́ sẹ́rí ibi tẹ́ sùn sí náà lẹ́ sùn sí sẹ́hun tí wọ́n gbé fóònù sí títọ́ kọjá sẹ́hun ní síbi kọjá lọ. lala ni wọ́n pariwo tí wọ́n fi lọ. kódà ga ìgbà bíngò dé àyìn tó fẹ́ máa pọ́n yín lẹ́nu lábàáyé ńlẹ̀mí léwèrè kú ẹ̀ sì tún jí náà. sorry bọ́dá gíga. sẹ́mi. ṣé ibi dẹ̀ ni délé gbà kọjá. lágbára Ọlọ́run wọ́n wò yín gangan ni wọ́n wò yín gangan kan tó lọ ní. nǹkan tó di abẹ́ ni. bọ́dá kúkúrú. kí lẹ fi ṣe mẹ́sọ́mẹ́ǹtì èmi tẹ́ fi mọ̀ kí mo kúrú sóhun. ẹ jọ ṣé délé rí mi ńgbà tó ń lọ. wọ́n rí yín gangan. Ọlọ́run máa kú ọlá o ó máa tóbi púpọ̀ èmi nílé ń post. ẹ sà ẹlẹ́gbọ̀n. ó dára wọ́n lọ máa gbé. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ kú. má ṣe lọ́wọ́lọ́wọ́ ìpín ni ò pa pọ̀ ìpín ló dá dúró. Délé ayé ti bàjẹ́ o ìgbà ti dàrú o tẹ tó kọ́kọ́ jókòó náà. àwọn ọmọdé jókòó kí n wà báyìí. àwọn jókòó tẹ àkèésí ọ̀rọ̀ jókòó. tẹ̀kẹ̀ yìí o bílíì pé mi bílíì rẹ gbogbo ìbò tẹ́ pé lórí fóònù yẹn ọ̀tìgbà tí mo wo news tí mo rí pé lóòótọ́ ni kí ni yẹn ṣe. so àwọn ilé onípàkó yẹn ó sì wá ń jọra tòótọ́ gbogbo ẹ wá jóná. wo aṣọ kan ṣòkòtò kan tó wà lọ́rùn mi lélẹ̀ tó yẹ jẹ́ sáré pé ìwọ nìkan ni last hope tí mo ní nítorí ọ̀lọ́ bàbá ọ̀nà wàhálà ni gbogbo ilé yìí bọ̀ kí wàá lòlù bá lè ṣe báyìí. nítorí ìwọ nìkan ni last hope tí mo ní lẹ́ẹ̀kan sáré bọ̀ nǹkan ti tán báyìí ní bọ́lá sáà nínú mi. ẹ àkété mo sọ fún ẹ náà nìyẹn mi mọ because bí o ṣe wáyé mi náà ò really wà okay so understand
kò sí ìran kan ó kì í tó wọn kọ́ tẹ̀sí jókòó náà. a ní ojókòó sẹ́ at least ogun kò wúru ká wà lulu a máa mọ nǹkan tá a máa ṣe sí náà ni. ìkọ́ torí ìwọ náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ayé mi mọ ìdílé mọ̀kan tí mo lè ṣe ìwọ náà ló ti fà wọ́n sọ fún ẹ kúrò níjọra máa bọ̀ níbi ilé ló tó báyìí rúùmù pọ̀ lóṣìṣì máa bọ̀ kájọ wa máa gbé ìgbàlódé bá ṣe mọ́ra wa bẹ̀rù rán ni ìjọra ìjọ bí gbẹ́bẹ̀ náà ló lóbi ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ lọ́gọ́. tó ló sọ pé kí mi fẹ́ fi ìjọra lẹ̀ ṣùgbọ́n mi fẹ́ fi wàhálà tẹ̀lé kí tó wá kó bá tiwọn náà ni. kódà báwo kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà lọ́tọ̀ bá ṣe mọ́ra wa àti máa ti pẹ́ wọ́n ti ṣe fún mi ó sì rí bẹ́ẹ̀ lé nìyẹn so mi ìmọ̀ kẹ́tí mo pè mí náà mo ṣe wáyé mi kárí understand so àwọn change tó tẹ̀ wà lónìí mi ní kí mi gan tẹ̀ ṣe try kí n manage n sì mi mọ̀ kan tí àmàdá máa pín ni o pé ó kò sí ìyàn pé nǹkan tó wà lómìnà ilé so a máa pín ni o mọ̀ pé tó wà sí ń sìn wàá lọ sí boutique sí wàá lọ try lọ gẹ́ẹ̀tì àwọn aṣọ bí òtí ẹ̀ pọ̀ láti fi lè change kó wá sílé kó wá múra bí kò wẹ̀ kò fẹ́ ṣìnà kò mú láyé yìí kéré gan mo ti sọ fún ẹ. so gbà manage yẹn kó lọ jẹ́ kí mi náà fèlè ìsàpọ̀. lọ fi gẹ́ẹ̀tì àwọn aṣọ kọ̀ọ̀kan so tó bá yẹ ti bọ̀ máa bọ̀ ń bí kó wá fẹ́ ṣìnà ayé ti bẹ̀rẹ̀ náà yẹn kò sí problem. má máa jọ̀bálẹ̀ fún mi mọ́sẹ̀ mi láì tó yẹ tètè lọ́sìn máa pẹ́ o. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe ń pásítọ̀. omi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lọ́jọ́ kìíní àná ẹ ṣe ń sọ. sẹ́ni tẹ́ bá ti wá délé ẹ fi wọ́n àyíká àti àyídà ibi tẹ́ ń gbé eléyìí tó bá wá kù ẹ fi sínú omi tẹ́yìn àti àwọn mọ̀lẹ́bí yín ó fi wẹ̀ lẹ́yìn eléyìí ẹ ó lẹ́nu ọpẹ́. àmì jésù. jésù á dẹ̀ gbàdúrà yín. àmì jésù. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣeun pásítọ̀ èmi náà wá gbàládùra yìí pé ẹ̀mí mọ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀. àmì jésù. ẹ ṣeun pásítọ̀. ẹ bá mi kí fámìlì. ẹ jẹ́ sá ibà mi kọ́ àwọn àdámà. wọ́n á gbọ́. Jésù ní kọ́lọ́gà lórí ayé gbogbo bàbá fagbára rẹ̀ hàn. Ọlọ́run májẹ̀mú ìyà nínú ayé wa. Ọlọ́run yí ìpín wa padà sí rere. Jẹ́ ká rí bá ti ṣe ká rọ́nà gbègbà. Fàmíyàn máa jẹrìí síbùdó. Ibùdó ṣìdààmú pẹ̀lú ìyà o tó ń bá ní múlẹ̀ bí ẹgbẹ́ ṣú. Dáàdì nífẹ̀ẹ́ ẹ ṣe wá lé mi. ẹ mọ ilé. èmi rò pé tí máa lọ sọ́dọ̀ rẹ yín ni. mo fẹ́ lọ wàhálà yẹn pọ̀ lára mi nǹkan ní kí n relax dẹ́ mi wà tí mo sùn lọ. wàhálà pọ̀ lẹ wá ń sùn. ẹ wo dìde. bolo tí rò mí. mo lọ gbà lọ́dọ̀ pásítọ̀. mo lọ sọ́dọ̀ pásítọ̀. mo lọ sọ́dọ̀ pásítọ̀ ní kí n fi wọn wọlé mo tiẹ̀ ti wọ́n sitirum lọ́hùn pé kí wọ́n wọ̀n ní yàrá mo bá yín tẹ̀ ń sùn. ẹ dìde jọ ẹ dìde. I want you to know but no matter what angel ni you're a very good woman. You're a very good man too. Yeah. Thank you. And I love you. You know I love you more. You're coming. Okay. Lóòótọ́ tí kò bá lànà pàdé o, jẹ́ kó rí ẹni orí, kó ṣàánú fún wọn. Lóòótọ́. ẹ mọ̀ wọlé bọ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ lẹ̀ ẹ mọ̀ rọra o ẹ jókòó báyìí ẹ pẹ̀lẹ́ sà ẹ lẹ̀ ṣé ẹ wà dáadáa. àmọ́ wa òkè. ṣé kò sí wàhálà kankan. ọlọ́run jẹ. ẹ kí lẹ fẹ́ mu. mo wà òkè báyìí lọ. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. wọn kágbàlagbà bá ní. irú pàlàpàlà wo lè nígbà tó ga sọ fún ẹ páwọn òfẹ rí yìí tó sì mọ wọlé táwọn náà fẹ́ bí ọba àdán. gbẹnu sí sọ́n jọ gbẹnu sí sọ́n.
máa tọ́jà bá sọ pé àwọn ọ̀fẹ́ ríyàn kẹ́nìkan kan máa wọnú ilé ṣébi irú àwọn ilé yìí ni dáwọn èèyàn gidi mà ni. ẹ má bínú jàre. ẹ má torí tèmi jà. ẹ má bínú. ó dà nǹkan ti ríṣẹ́ sílé epo. mo ti rí. kò sí wàhálà. mo ti rí tí ò lójú tó lójú tí ò fi rí mọ̀ràn wò. a ní òmùra sí. I'm sorry sister, you're the cook in this house, right? Ben. No, yes. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń fọ̀rọ̀ yẹn jẹ́wọ́ tó bá rí èèyàn tó ń like wọ́n ní àwí ìfọ̀hún ní ti bomubomu alánú fọ̀hún ní tògiri àlàpà ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́. ẹ dàbò Yorùbá lẹ́sẹ̀ school ni. èmi àtọ̀gá yín. ọ̀gá sì ní fọlá àwọn kan school. ọ̀rọ̀ tí mo bá bí ẹ́ sìn mo fẹ́ kó dá mi lóhùn straight and correctly. Kí lọ̀gá yín ṣe lọ́wọ́? Bye ọ̀gá ń sùn. Wọ́n sùn. Ó ń sùn. Tó bá sùn bẹ́ẹ̀ yẹn máa ń tó bá ọkọ̀ tó jí. Èmi lè sọ torí ìgbà míì wọ́n lè sùn. Bọ̀ tí mo bá ní kó lọ jí fún mi kí ni wàá ṣe? Ìyẹn lè ti sọ tipẹ́tipẹ́ máa sáré lọ bá. Lọ jí ọ̀gá jáde. Láti jí. Oúnjẹ tọ́gá yín máa ń jẹ gangan bó ṣe máa ń jẹun lọ́jọ́ tó bá tínú ẹ̀ bá dùn tó fẹ́ fẹ́ lá. Wàá bá mi ṣe oúnjẹ ẹ bẹ́ẹ̀ wá gbé wá fún mi kí n jẹ. Ní gbígbóná lẹ́sẹ̀kẹsẹ̀. kékeré nìyí Ọ̀yá. kékeré nìyí ṣe rí bílẹ̀ àdìsí sọ tọ́gà wa bá fẹ́ jẹun wọ́n mọ̀ fẹ́ kó jẹ mọ́ gbóná kó mọ̀ yọrùkú báyìí kó mọ̀ yọrùkú lálá ẹ wá ń bẹ̀rẹ̀ wá ìfọkànbalẹ̀ ń lọ ṣètò rẹ̀ wá ilé adí ọmọ fọ́ọ̀mù gbà. Èyí kejì ẹ gàndọ̀ ẹ̀ ń kọ́ tó ga ẹ̀. Èkejì bàbá Ládépò ọmọ àdánwò. Ṣé orúkọ ẹ nìyẹn? Ó ní Ládépò ọmọ òsì sẹ́ni bí ẹ ṣe wo òun ń gbé bí o kì í gbé bí o tó bá ti ṣe kíní dáìvà ti ṣe tó gbọ́kọ̀ lọ tó sì ń gbọ́kọ̀ padà ń lọ lé ni so ti yẹ òun gbé bí àwa làwa nílé sí bí làwa ń gbé bí nítọ́gà bá jẹ làwa ń jẹ òun nílé. Òun ní fámílì ẹ̀yin lẹ́yìn ni. Àwa náà ní fámílì àmọ́ àwa ìlọlé tòun. Tí Ládépò ọmọ àdánwò bá ti dé kó kọ́kọ́ jẹ́ kí n mọ̀ náà. Tó bọ̀rọ̀ jẹ kò yóò bẹ̀rẹ̀ sí ìgbẹ́sẹ̀ sọ́ọ̀ ní òsèré sẹ́ẹ̀rì kò sí bí ọ̀nà kò sọ́nà méjì tọwọ́ bí jọ̀nà ọ̀dọ̀ mi nìkan lọ tó bá ti dé báyìí ní àlá ti yẹn ni kò sí wàhálà. Ok bí èlò ló máa ní lọ́wọ́ bó ṣe wà yẹn. Ṣé àpò tèmi gangan bá tú gbogbo àpò mi n rò kò lè ju 1000 tí n bá sa gbogbo ẹjọ́. 1000 náà dá wàá bọ́ síta ń sìn wàá lọ bá mi ra sìgá wá. Sìgá onípali búlù. ẹ wọ́n mu sìgá ni. A máa ń fa sìgá. Ijú tì mí sá èmi náà máa mu náà. Èmi náà máa tọ́nà sí àwọn náà òkùnkùn tèmi o. Bọ̀tọ̀ owó tó bá fi bá mi ra sìgá yẹn o tún gbọ́dọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ mi mọ́ láéláé ṣé o mọ̀. Ẹ̀yin lẹ lówó yín tẹ́lẹ̀ èmi bá yín tọ́jú rẹ̀ ni tí bá bẹ̀rẹ̀ kọ́mọ yẹ ni èmi ń béèrè owó. Ẹ̀bẹ̀rẹ̀ sá ṣé ẹ̀ tọ́mùtọ́mù. No sìgá àti láìta. Ọ̀dà. Olówó máyọ̀ láyọ̀ jù oyè Ọlọ́run bó ṣe ó pin ìwò. Just bless. Ẹ kú jọ. Pẹ̀lẹ́. Bó o ní ṣe ń gbádùn ara yín? Ó gbádùn ẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ṣé bó ṣe ń sè fọ́gà yín ni? Àbọ̀gà sì máa ń jẹun tí wọn. Mi ò kí ń jẹ iyọ̀ púpọ̀. Iyọ̀ yẹn pọ̀ díẹ̀. So oníjọ́ mi ti máa rìn kó so oúnjẹ fún mi. Wà á dín iyọ̀ yẹn kù. Ẹ mọ̀ bínú ọ̀gá wa fẹ́ràn iyọ̀. Wọ́n láìkí kọ́ máa jẹ iyọ̀ dáadáa ni. Ṣọ́nà ọ̀gá Hausa ni? Kò tí ẹ yé mi fún ọjà rẹ̀. Hausa ló máa ń jẹ iyọ̀ púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sà.
bẹ́ẹ̀ ṣe jókòó yìí bẹ́ẹ̀ ń ṣe fàájì ara yín yìí ó dáa o ṣùgbọ́n tọ́gà wọn bá jí tán bá sọ̀kalẹ̀ inú wọn ò ní dùn sí wọn ò sì ní fẹ́ràn rẹ̀ tó rọ́gẹ̀ ìfà sìgá àti pé tọ́gà bá sọ̀kalẹ̀ ní ìsìn tán bá yín bíi tẹ́ ń fa sìgá mo ní láìkí ẹ bẹ́ẹ̀ náà la gbóúnjẹ sí dáínú ilé ẹ̀yẹn tẹ́ nírọ́ ẹni bí lẹ́yìn ti fẹ́ jẹun ẹ̀jẹun tán ní ìsìn ń fa sìgá gbogbo nílé dàbí ilé oníṣàngó ẹ wo epo bí ṣe yẹ lálálá. ṣé orí ọ̀gá yín dàrú ni sọ pé orí ọ̀gá yín dàrú. ìbẹ́ ilẹ̀ ṣẹba orí ọ̀gá wa ti dàrú tó jẹ́ mẹ́ta orí ọ̀gá dàrú lókè. Omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ tó bá ṣe pé ẹ̀rù ń bẹ ọ̀gá yín máa sáàkì ó ṣe mistake kọ èmi ni kó máa bẹ̀rù kí n má sáàkì ẹ lọ́wọ́ yìí àṣẹ ti máa pa ni tó bá ti tó bí 30 minutes sọ́gà yín ó ti bọ̀lẹ̀ wàá bá mi ṣe tíì gbígbóná. kó gbóná kó wọn yọ ọkùnrin bíi ráìsì. tó gbóná dáadáa. gbogbo mi ló tún ṣe wàhálà àbí ọdún fẹ́ nǹkan mi. àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní tí só bá balẹ̀ kẹ́ni ló máa ń ṣe. a pòórá dànù dànù. ìyá pòórá. ẹ̀sìn mọ́ ẹ̀sìn mọ́. èyí gíga yẹn ni mi ò tí ì rí báyìí ó dẹ̀ ṣẹ́ mi mo mí ni ẹ̀ sínú. Délé gbogbo tó bá wà nílé ẹ̀ tó bá ká mi lọ́wọ́ náà ni kò fún mi. gbogbo nǹkan tó bá wà nílé. everything tó bá fún mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. bí owó. má jiyàn lèmi àti ẹ̀fà wò dá. Délé ṣe 500,000 mò ń wò yìí o. mi ò fi bẹ́ẹ̀ ní káàsì lọ́wọ́. tèmi ní gbogbo ẹ̀. ìwọ ló ní gbogbo ẹ̀. ó kàn ní bínú ni ó yẹ kí n fún ẹ jù báyìí lọ but tó bá máa fi tú ọ̀la sí ọ̀tọ̀la máa fẹ́ kó padà wá síbi máa fún ẹ ní ìlọ́po méjì owó tó wà lé. jọ please má jẹ́ kó ju ọ̀la sọ̀tọ̀la yẹn lọ. ṣé kí n jẹ́ lójú máa wà ní ọ̀tọ̀la tílé bá ti mọ́ ní ọ̀la tá a bá ti ń jí mo fẹ́ kó wá kànlẹ̀kùn mi owó ẹ ti máa rẹ́dí. láàárọ̀ ọ̀la ọṣẹ rẹ Délé wàá bá mi wá nǹkan tí màá kó sí. No, that's good. Ṣé Délé. Really very grateful. ìwọ náà gbìyànjú fún mi abógbàgbé ìjọ ọ̀kẹ́rẹ́ pé ibi sùn ìjọ ọ̀kẹ́rẹ́ pé ibi jí ni níjọ kò sí nǹkankan ìwọ ló dúró fún mi kò wá lè tọ́jọ́ tòní tèmi náà wá wà níbi eléfó gbọ́dọ̀ tọ́jú ọ̀rẹ́ mi. No, ìwọ mọ̀ ni it's because you're a good man ó mọ̀ ni bàmọ́ dúpẹ́ ó ṣe gan. dẹ̀ máa wo gbogbo nǹkan tí mo ṣe fún yín kékeré ni o mo lọ ṣe bẹ̀rẹ̀ ni wàá tọ́jú ẹ gidi láìpẹ́ yìí. ó ṣe. èmi ni sá. nǹkan tó ń fẹ́ kó ṣe fún mi wàá gbé ọ̀rẹ́ mi délé báyìí tó bá ti drop ẹ sílé ọ̀dọ̀ ẹ̀ tán wàá rí àní filling station wàá bá mi full up epo sínú mọ́tò mi wàá máa gbé mọ́tò bọ̀ wá sílé. No, Délé jẹ́ kí wọ́n lọ full tank tán fẹ́ full bọ̀kọ́ má gbé mi I will be very fine. Why? Ó láwọn ibì kan tí mo fẹ́ yà àwọn kan kéékèèké kan àti mo fẹ́ ṣe kí n tó délé in fact ká nítorí owó eléyìí ni àfẹn tó bá máa gbẹ̀mí lọ́rùn mi ló máa gbówó lọ́wọ́ mi. ọ̀gá àbí sí ẹ̀rù ń bá yín ni kẹ́ ẹ mọ̀ wò pé tí n bá ti ń yíwọ́ mo lè lọ ọmọ já gálọ́ọ̀pù kí n máa já kòtò. ẹ má wọrí sá. mo ní kó má wọrí wọlé wà ní sáyé ọtí sá ọ̀rẹ́ mi yẹ Allah bless you. ṣe o ní tọrọ jẹ láyé ẹ. o ṣe gan. máa pè é kó tó dé. all right. èmi máa pè é. okay.
sùúrù ìyá nífẹ̀ẹ́ mi ṣe sùúrù ṣe sùúrù. wọ́n ní orí adúlówó báyìí gbẹ. ẹlẹ́dàá ló ṣe. The whole thing is 500,000. This is 300. I'm keeping this for something. You know, we have to do something good. So, Ele. Okay. Owó ilé papọ̀ mọ́ yẹn. Owó school nífẹ̀ẹ́ mi àtàbúrò ẹ̀ nìyẹn. ẹ ṣeun kọ́ mi. Náà lè ṣe. Dalẹ̀ kí ni màá ṣe ń dàbí àlá lójú mi. Ele fẹ́ra nǹkan gidi káà náà jẹ nǹkan gidi. Dalẹ̀ ìnáwó ìkéré ẹ bá mi fi sí i. Ó ní ẹyọ kàbí méje ilé náà la máa ń mánéjì láàrin oṣù kan. ẹ kàn fi díẹ̀ sí. Baby, choose manages. ní wọn kí n ra àwọn food stuff sílé àmọ́ èpo oúnjẹ ti wà nílé. I still want to give you something for yourself. mo ti gbọ́ I've heard you. Baby, this is for you. Anything to buy one kí wọ́n náà fira. So me, èmi náà fi lè ṣe ọmọkùnrin. ẹ ṣe jẹ́ kí èmi tọ́jú ilé. No, mo sọ fún àwọn tá a jẹ lówó mi ti san wọn fún ọ. Ilé mo fẹ́ fi san gbèsè gbogbo ilé ṣọwárí 300 yìí a máa kó pamọ́ ṣùgbọ́n àkáǹtì mi la máa kó pamọ́ sí. ẹ wo ṣẹ́yìn mọ̀ pé obìnrin mo owó tọ́jú jọ ọkùnrin lọ ní jẹ́ ń tọ́jú ẹ̀. Rárá, from the perspective ibi tí wọ́n fi ń wò ni ṣorí ọkùnrin ló mọ owó tọ́jú jù 300 yìí a máa tọ́jú ẹ̀ but àkáǹtì mi la máa fi sí. So tí mi ti 300 ló wà mí but ọ̀rẹ́ mi sọ pé 500 yìí ìlọ́po méje that is $1 million ló máa fún mi láàárọ̀ náà so a fi kún tó bá ti fún mi màá wá bóyá bí 200 fún ẹ kó máa fi ta nǹkan yòókù èmi náà fi 1 million. 1 million. olùwà máa ṣe o. àti ìjọba ìgbà parí. àwọn torí nǹkan kan torí nǹkan kan òkìkí fi lò lọ́lọ́run nìkan lọ́mọdé nǹkan tó fa nǹkan kan ẹ̀ṣẹ̀ ayé kan kì í déédé ṣe o ẹ̀ṣẹ̀ ayé kan kò kì í déédé ṣe ó nídìí nǹkan kan ní. ọ̀gẹ̀dẹ̀ kí lè kí tèmi máa lè. mo dára yéé mo gbé o. Nífẹ̀ẹ́ mi. Iye wọ́n sọ. Kí ló ṣẹlẹ̀? Ààrẹ ń kíláàsì wá fún lecture, kí ló ṣẹlẹ̀? Ẹ wo, mi ò fẹ́ wàhálà Mr. Adéyẹmọ. Torí ẹ̀ mo ṣe má bọ̀ dára mi láti lọ fún lecture. Ìwọ ló mọ̀. Bẹ̀lẹ̀. Kí ló ṣe? Ọmọ látọ̀rọ̀ ń jẹ́. Ṣé ṣe concussion ló ṣe? Èmi ò rẹ́dì fún concussion. Ó wà lára yín. Ìwọ ló mọ̀. Nífẹ̀ẹ́ mi ọkọ mi. Mọ́mì, ṣé ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi bọ̀ ni? Mò ń tẹ̀lé wọn bọ̀ ni. Ilé ọkọ mi. Mo wá fún ẹ ní owó léèfì. But mọ́mì, ẹ pè mí kí ẹ tó máa bọ̀ náà. Mo fẹ́ surprise ẹ. Ó yẹ máa wọlé wá. Kí ló ṣe? Ẹ ṣáà máa bọ̀ gan. Mọ́mì. Kí ló ṣẹlẹ̀? Mọ́mì dà. Mọ́mì.
Reachable. You're trying to call is currently switched off. Please try again later. Thank you. Tí mi ò ti tẹ́ ẹ má sunkún mẹ́jọ nítorí Ọlọ́run. Ọlọ́run jẹ́ dánwò wọ́n sí ní ká gbọ́ ẹjẹ́ kó rẹ̀ jọ nítorí Ọlọ́run. Mo sunkún. Àǹkẹ́. Mọ̀nkẹ́. Àǹtí mi ò sunkún. Ẹ̀kún òjì wọn látòrí dọ́là. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ọtí gbọ́. Ìyá nífẹ̀ẹ́ mi dájú mi ò fi mí sílẹ̀ lọ. Ìyá nífẹ̀ẹ́ mi ti kú. Ọkú. Ìyá nífẹ̀ẹ́ mi ti kú. Mo ti kú ooo. Àǹtí mi máa ń kẹ́. Ẹ kúlẹ̀ o. Báwo ni? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mọ́mí dà. Dájú nǹkan. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Ṣé ẹ̀yin yóò tó bí lọ pa wà fún ọ báyìí? Ẹ tètè tẹ̀lé wọn kò sí bí mo ṣe fẹ́ mú. Ẹ tẹ̀lé o. Ó yá nífẹ̀ẹ́ mi. Ayọ̀ mi. Ó yá ẹ máa mú. Sórí tẹ bá mú ní ìsìn kẹ́ẹ̀kan fi rónú ni sọ̀rọ̀ mi yẹ tí wàá ti ṣe díẹ̀ tí bá ti lọ létí máa lọ wá bẹ́ẹ̀ ṣe máa jẹun máa ṣe oúnjẹ gidi wá fún yín ẹ̀yin ọmọ ẹ má tún dá ìsàn síra yín lára ó yá ìwọ tiẹ̀ ṣe bí ẹ̀gbọ́n kó mú o ṣàfi sẹ́nu òun ṣojú pín mìnìmìnìmìnì bẹ́ẹ̀ ṣé torí pé kò sí ṣúgà bẹ́ẹ̀ èmi náà ní ká fi ṣe oúnjẹ Ayọ̀mídé nífẹ̀ẹ́ mi ìyà òkúkú ní jẹyìn kí ni òun mú kí ni mú àní màá lọ lílọ sí oúnjẹ wá fún mi kí ló dé kí ló dé kí ni inú ṣe rẹ èèyàn ọmọ yìí látara tó ti ní ká ẹ jẹun tẹ ẹ jẹun ṣé nǹkan mi lẹ tó fẹ́ dá sílẹ̀ yìí o nǹkan mi lẹ fẹ́ dá sílẹ̀ yìí o àbọ̀ pé ẹ tètè jẹun nìyẹn èèyàn ọmọ yìí. Mú mi sí. Àti mi kí ló ṣe? Ó yá lọ sí. Ẹ jẹ́ lọ. Ìwọ tó ń lé bàbá yóò ẹ jẹ́ máa ń lé. Ẹ jí bàbá yìí wáde kó sọ pé kọ́ bá mi lọ́wọ́ tù. Bí bàbá yìí bàbá yìí kankan nù lé mi. Àti mi pẹ̀lẹ́. Dúró sílé. Àwọn bàbá yìí kọ́ ara mi kọ́. Ok, mo ti gbọ́ màmá. Nígbà tá a bá ní ká jẹun lásìkò tẹ́ ẹ jẹun. Ayọ̀mídé dúró sílé ojú ọ̀sán bàbá yìí kọ́ ní kọ́ bá mi lọ fìtù. Torí nǹkan kan ẹ̀ṣẹ̀ kò lè déédé ṣẹ̀ ó má nídìí nǹkan kan ẹ̀ṣẹ̀ kò lè déédé ṣẹ̀. Báwo ni? Wọ́n ti ń attend sí doctor ni ó ní àwọn oògùn yìí so mo fẹ́ lọ owó tí màá fi ra owó tó wà lọ́wọ́ mi ò lè ka wọ́n là máa ra àwọn kan bí àwọn míì àmà rà ń tà. Níbo tí wọ́n á rówó báyìí? Máa káàkiri náà ni iye tó bá wà nílé màá lọ mú màá dẹ̀ máa wà bò má mi láti jókòó bí in case tó bá ní èdè yẹn kankan wọ́n lè tọ́jú ẹ̀. Màá dúró má pẹ́. Ọlọ́run ṣàánú mi. Ayọ̀mídé 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 wait mo dáná kí ló jẹ́ Ayọ̀mídé ó sọ̀rọ̀
Ayọ̀ Ayọ̀ gbọ́ mi Ayọ̀ mi dé Jésù yé Ayọ̀ mi dé Ayọ̀ mi dé o mo dáná iná ọmọ ojú omi o hello mami o kí la wí Ayọ̀mídé Ayọ̀mídé ẹ sọ̀rọ̀ ẹ má sunkún jàre Ayọ̀mídé lọ hospital ìgbà tí mo filẹ̀ ló fẹ́ mú gàrí kílẹ̀ nífẹ̀ẹ́ mi báwo Ayọ̀mídé ni ta ló wà lé o. Jésù Ọlọ́run kí ni mo ṣe ọmọ méjì lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run àwọn ọmọ tó máa bẹ̀rù pẹ̀ sí mi lójú àwọn ló ti mú lọ lójú mi àná ló pa ìyàwó mi ò sọ nǹkan mo lámú wá wọ Ọlọ́run ni ọmọ méjì mi ò ní mi ò bí mi ọmọ méjì lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run. Ikú òjijì kò máa dá lọ́jọ́ kan náà ọmọ méjì ó kú. Tragedy ìbànújẹ́ ńlá ni ó ti pọ̀ jù mi ò lè rọ́kàn fi gbé ká pàdánù aya ká tún pàdánù ọmọ ìbànújẹ́ ńlá ni máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o. Ìyá wa gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀ àsìkò àti wáyé wà àsìkò àti lọ́nà sì wà Olúwa tó fún wa náà ló gbà lọ́wọ́ wa ìyá wa ẹ mọ́kàn bó tilẹ̀ jẹ́ pé onígbàgbọ́ ni ìyá wa a máa ń mú olódodo lọ síwájú ọjọ́ ìbí ni o. ṣáà tiẹ̀ nìdọ́ lọ́n lẹ́bi ni bó ṣe wọ́n náà ló ṣe ń ṣọlẹ́ ẹ̀ ilẹ̀ iná la ṣá wà tọ́lọ́mọ mẹ́sàn-án tó fọ̀n ṣọlẹ̀ tó kú kí ló fẹ́ bọ́lọ̀ ń fa ẹ máa mọ́kàn ni o àṣeyí òwú báyìí ń lọ́lọ́ bẹ́ẹ̀ ni. ìmọ̀kàn. màámi ẹ má fẹ́ kún ṣe ra yín léṣe mo fọlọ́run ọba bẹ̀yìn ẹjọ́ ọ̀hún. mo ti mọ́kàn gbalẹ̀ lẹ́kọ̀ọ́ ilé dáwọ́rò ni wọ́n wí èmo ti ká kúrò òkè mi ní ká. iṣẹ́ yìí ṣe kan ọlọ́run wà òkè mi. kí ló dé kí ni àwọn èèyàn ṣe ń lé ìta náà èrò pé síbẹ̀ kí ló happen kí ló dé pastor what happened. wọ́n ti gbé yín lọ sí beragan. pastor beragan báwo mo jáde lọ látàrí mo dẹ̀ wọlé ń ṣe èrò pọ̀ wájú ilé mo bẹ́yìn náà nulẹ̀ dẹ̀ náà gbé mi lọ beragan. Mami. ó ti kú. àti sìn yín. ẹ ti kú sáà. bẹ́ẹ̀ ni. No. I rebuke this in Jesus' name. Èmi kì yóò kúkú kọ bí kò ṣe yíyè ní orúkọ Jésù. Daddy nífẹ̀ẹ́ mi. Jésù ni. Jesus Christ. Kí ni? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Nífẹ̀ẹ́ mi ńkọ́? Nífẹ̀ẹ́ mi wà ní school. Lord, I thank
you. Ayọ̀mídé náà ńkọ́? Darling, give a question now. Ayọ̀mídé náà wà ní school náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Baby, and you are fine. Kò sí kan tó ṣe mí, mo wà okay now. Olúwa ò ṣe. Bàbá mi máa ń ṣe. Alágbára ńlá ẹ ṣe. Torí pé ṣe àánú yín dúró. Torí pé ṣe o. Torí pé ṣe àánú yín dúró. Thank you, Jesus. Darling, kí ló ṣẹlẹ̀? Honey, I had a dream, a very bad one. Sẹ́rí, tẹ́ bá ti débi tẹ́ ń lọ tẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí, tẹ́ bá ti báyìí, lẹ́ẹ̀mẹ́ta, ẹ wá máa sọ wípé àwù fọ̀n báyìí ní ti mú bún, alánú fọ̀n báyìí ní tó gírí àlápá, ọ̀rọ̀ tó kì tẹ́ bá ti bálẹ̀ sọ báyìí nílẹ̀ gbọ́, tẹ́ bá ti wá wí bá ń tán, tẹ́ bá délé ibi tẹ́ ń lọ, tẹ́ bá báyàn 200 mbẹ́, ẹ kàn sọ fún wa ní pé tó ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí, wọ́n sì máa ṣe. Kódà tẹ́ bá ti débẹ̀ tán, tẹ́ bá sọ fẹ́ni tó nílé pé ọ̀yá jáde pé òun lè rẹ̀ máa lọ o, wọ́n náà ti pọ̀ kọ́lé máa o, ẹ̀dùn láńlọ́ọ̀dù ti yín nù, bó ṣe rí inú kò jù bá náà lọ. Àfà, ọ̀rọ̀ tẹ́ ní kí n sọ yìí, ó fọ ni ìṣọ́fọ̀ wà nù Kùránì ni. Sẹ́yìn kéwù ni ayé yóò ṣe é dágbé èyí ò fi kúnra wọn náà ni ètí ọ̀pẹ náà ń bẹ o báyìí kò lè bá fẹ́ eléyìí ọ̀yà ni lójú fún yín lélẹ́yìí àwọn ànábì náà lò. Ṣé bí àwọn tẹ́ ń pè ní àwọn ànábì yẹn òun náà ni àwọn òjíṣẹ́ Ọlọ́run àbí ntọ́lọ́run bíi Muhammad, bíi Jésù, John the Baptist, Noah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣáwọn náà pọ̀fọ̀ ni. Ṣé moi. Rárá, mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi ni. Àwọn fi kan ṣe yín láàánú ẹ̀ tó ní kíní sẹ́ ìbá ànábì láyé ni tá a bá ti ní wọ́n lò nù wọ́n kà wọ́n ẹ bá kà á ni àwọn ànábì lò wọ́n ti lò nù bẹ́yìn ọ̀ka sẹ́yìn tí mo wí fún yín àbí kí n bá yẹn kọ́ lẹ̀. Ẹ bá mi kọ́. ẹ̀wù tí a bá níta lẹ béèrè àfa lẹ béèrè o àfa. Àwù fọ́n ti bomubomu alánú fọ́n ní tó kiri alápá ó fọ́ ní ìnáwó. Àwù fọ́n ní ti bomubomu alánú fọ́n ní tó kiri alápá ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ tí mo bá ti délé lẹ́nì àti délé àti gbogbo àwọn òṣìṣẹ́ tán wà nílé ẹ̀ àti gbogbo èèyàn tí bá pàdé ń bẹ gbogbo nǹkan tí bá ti sọ fún ọ ní kó máa gbọ́ ọ̀rọ̀ tó kété bá ti balẹ̀ sọ nílẹ̀ gbọ́. Yes. Kí ni mo lọ gbà ó ní mo ní kí n lò fọ́rẹ́ mi kó lè ràn mí lọ́wọ́ kó lè fún wa lówó. Dádì nífẹ̀ẹ́ mi. Yes. Ẹ̀yin lọ gba tírà ló dá àfà ṣé ẹ̀yin kánjú jọ náà ni ṣé mo sọ fún pọ́n náà ń gbàgbé wa ni àbí mo complain fún yín rí ṣé mo fi hùwà sí yín ni ẹ dá mi lóhùn. ó ń break heart mi tí mo bá rí ẹ tó ń ṣe wàhálà náà ni. mi ò complain èmi mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa kò lè ṣẹlẹ̀ sí wa títí láéláé this is just a phase in our life ẹ wá lọ gba tírà ẹ wo mo fẹ́ kí ẹ return ẹ̀ fún àfa o kẹ́ ẹ dá padà. màá return ẹ. mi ò lè gbọ́dọ̀ rí yín lọ́dọ̀ àfa yìí mọ́. ọ̀rẹ́ yín yẹn mi ò fẹ́ gbọ́ pé lọ rí mi ò fẹ́ rí yín lé ẹ̀ kó lè gbọ́dọ̀ wá sílé wa. mo ti bọ̀. ẹni tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó bá yá tí ò bá rí yín lò ọkọ mi Ọlọ́run jẹ́ kó lọ ta yín o Ọlọ́run jẹ́ kó lọ wá nílé yín o mo fi Ọlọ́run bá bẹ̀ yín o ẹni tí ò jẹ́ gbì kò lè kú gbì o. Èwo lomi eléyìí. Ọ̀dọ̀ pásítọ̀ ni mo lọ àwọn ló gbé fún mi wọ́n ní kí n fi wọ́n lé. Ó yá jáṣẹ. ìgbà ló máa mú lọ lọ. Máa mú lọ jáṣẹ kí ni tí pásítọ̀ ní ká ṣe náà. a máa ṣe. Ní orúkọ Jésù Olúwa Ọlọ́run wa bàbá. Fàmíyàn. Àlàáfíà fún nílé o. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Afa Daudu àbí? Mr. Daudu Williams. Mo ti rántí
àmọ́ tó jọ́ mẹ́ta á ti yanjú gbogbo àdúrà tí gbogbo ń ta aláṣẹ gbogbo àwẹ̀ tuntun aláṣẹ á ti parí rẹ̀ kí ló tà tó padà ríra mọ́. ẹ sà mo padà wá sà bọ̀ tọjọ́ tí mo wá àfa kan ni mo bá àfa yẹn ga ọ pupa ọmọ kékeré ni irun wọn kún. àfa abdulrahman. àfa yẹn fún mi ní kíní kan bọ̀ mo wá rí pé tí n bá lo kíní yẹn ayé mi máa bàjẹ́ sí i wọ́n ní tí n bá ti fi bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kó máa ṣe nǹkan tí n bá fẹ́ fún mi. subhanallahi mọ́líkù dayan eléyìí n ṣe ń fagbára fa nǹkan ni ọmọ ìyá olúgbò lélẹ̀ bó ṣe wáyìí bí ìgbà tí yẹn ń lo ẹ̀mí òkùnkùn láti fagbára pa gbogbo nǹkan bá sì ṣe pẹ̀lú túláàsì aburú ọ̀padà tẹ̀yìn rẹ̀ wá. ẹ̀mí òkùnkùn. ẹ̀mí òkùnkùn ni. ṣe rí nígbà tó fún mi kínní ó sọ pé kí n sọ pé awúfọ̀hún ní ti bomubomu alánúfọ̀hún ní tògiri àlàpà wọn á wò pé báwo ni kí wọ́n àtọ̀fọ̀ ṣe jọra wọn ó ní kí n máa pọ̀fọ̀ sí ìgbà tí mo sùn mo á rí i pé nǹkan tó burú ju ti tẹ́lẹ̀ lọ ìyàwó mi ó ní accident ọmọ mi náà kú torí ẹ̀ mo á ní mo lè lò kí n dá padà wá. dídá padà náà ló ṣe kókó ọbẹ̀ torí pé kò sí àwọn lárúbá ń pe kíní kan ní jazawu ẹ̀san ọmọ tó wá gbégbékúgbé lẹ́ẹ̀rẹ́ báyìí rádaràda láyé rẹ̀ báyìí ayé rẹ̀ ọ̀dà mọ́ kọjá síwín kọjọ́ wèrè ni èèyàn ò ní ṣe ń tí ẹ̀rọ ọkọ̀ mọ́ gba ti ọ̀dà. àfà ẹni tí mo sọ yẹn ó fáìn gan ó rẹwà gan ó pupa. kò wá rẹwà pàápàá mọ́ báyìí ayé rẹ̀ ti bàjẹ́ pátápátá kódà bí ayé rẹ̀ bàjẹ́ dé kò sí fẹnu sọ pàápàá ẹyọ kan nu ní ìsìn báyìí wá rí téèyàn bá ti wá fagbára agbára túláàsì tó fi wá nǹkan tí ọ̀dà náà padà gbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n èmi ti yanjú gbogbo iṣẹ́ tó ẹ̀ka sí lẹ̀lẹ̀ èmi àtàwọn ọmọ kí wọ́n tó dáhùn àti yanjú rẹ̀ ó nídìí láti gba àwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run o a kò gbọ́ nǹkan tí a ti ṣe lẹ̀lẹ̀ a kò fún ọ òun sì padà rí dáadáa ṣùgbọ́n wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ kàwé ẹ̀ ń pe kíníkan ní chameleon Yorùbá ń pè lọ́gà nígbà tí ọ̀gá ò gbàgbára lọ́wọ́ Ọlọ́run ó wá mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi dìmági ẹsẹ̀ tẹ̀yìn ó wá mú ìrù rẹ̀ ó wá dìmági ó wá na àṣẹ rẹ̀ ó nà sí Elédùmarè báyìí ó wá mú ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó wá nà sọ́lọ́run wá máa sàmì ntówí ìwọ̀n pé tuti ìbílà tọ́lábí tugini ìbílà sábàbí túbùdí ilé ajá ìbá fi tẹ́kiri ibi máa bá ó dá tuti ìbílà tọ́lábí dáúdù oore tó òro kan ọlọ́mùbá fi lé lọ́wọ́ tugini ìbílà sábàbí bá a rọ̀ lọ́wọ́ tí ò nírègùn tí sì pẹ́ nìkan mọ̀ pé tí bá sọ látàwà kì bá ti dáa fún un túbùdí ilé ajá ìbá fi tẹ́kiri ibi máa bá ó dá túbúrìlà jáàhí bá fi tẹkiri mọ bá ọdà àwọn òrè kan tí ń pè nàrí sí èmórí orí òjijì èyí ni mọ̀mọ́ tí ó jẹ́ láàrẹ̀ torí bá wọlé lórí ọba wọlé bàmúká lágbájá bọ́ ọlọ́sìn jẹ́ ọlọ́mọba àṣẹ fún ọ fi tẹkiri ibi mọ orí tó tún wá kù lẹ́yìn rẹ̀ tí wọ́n ń pè ní fọkànbalẹ̀ ọlọ́mọba àṣẹ fún ọ jẹ́ ká dúrà rẹ̀ ọgbà bí a kì í bismillahir rahmanir rahim innama amuru izara de zayan an yakula lahu kun fayakunu fa subhana sibi yadi mala kutu kulu shawa ile tulu jauna la haula wala quwwata illa billah. ẹ̀ṣẹ̀ ayé kan kò kí dédé ṣe onídìí nǹkan ni. èṣì wá jẹ́ ọlọ́run mi o ọ̀gẹ̀dẹ̀ kí lè kí tèmi máa lè. ilé olókùn kí wọ́n lókun tì í. ilé ọlọ́sà kò kí n sá fún. ibi tí bari fi kiri tèmi ṣe. káyé mi máa dàrú kó má nira. torí nǹkan kan ló fàdí nǹkan kan. Okay, Philista. Mo ní ṣé ẹ nídìí nǹkan kan kí n tẹ bá yín gẹ̀tẹ̀. Èmi tẹ wò pé bó bá tẹ̀ jẹ́ omi lásán kí n kàn bá yín gẹ̀tẹ̀ kẹ́ ẹ. Wúláyọ̀. Yes, sir. Mi ò ní jẹ́ anything lásìkò tí mo wáyé.
Okay, sir. nǹkan tí mo ní látọwọ́ ẹ̀ ìyẹn ni peace mo fẹ́ kó fún mi. Yes, sir. ọkùnrin ọdún gan o ọkù àkọlù ọkùnrin ni ọ. méje lòótọ́ ń bẹ̀rù mẹ́bí mo wí. àbáwọ̀ tó ẹrù bá ní ntọ́mọdé ò bá tó bá náwó sí dandan ni kẹ́rù bá a máa dúpẹ́ lọ́jọ́ tó ní. gbogbo ẹ̀já sí rọrùn. ṣé wọn náà wàá mọ̀ pé a ti ṣífà lára. ọjẹ́ àṣefàjẹrò ọjẹ́ àṣefọwárangún àga ọwọ́ ẹ̀wọ́ ọ̀là kanlẹ̀ wọ́n bẹ̀rù kékeré. bá tẹ̀ ti rin lẹ́yìn mímí kàn lè mímí bẹ́ẹ̀ ni. ẹ̀yin jẹ́ afọpẹ́ fọlọ́dúnmọ́rì bí ìwọ bá ti yin awo awo náà yin fa ifá ó sì gbéra yóò yin olódùmarè. ẹ̀yin sọ wàá gbàgbé odù bẹ́ẹ̀ ni lójú rẹ̀ ń tẹ́gbẹ̀ ó pé ọ̀ká ní gbénú eruku yọrí ọlá èrè ní gbénú àbàtà garùn oyè adífá fún orí ọlá àbùfórí ìṣẹ́ kórí ọlá rẹ ọmọ gbàgbé láti bùfórí ìṣẹ́ tiwọn torí bórí ọlá rẹ bá ṣe ń bùfórí ìṣẹ́ wọn níbànújẹ́ máa kàn án tọ́jáwó láàrin èmi rẹ mo wò pé láti ìgbà tí mo ti dé yìí ẹsẹ̀ ò wọlé ẹsẹ̀ ò jáde láti wá máa gbọ́rẹ́ wọn kí ló bó ló ti rí. bàbá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọmọ yín tẹ́ ẹ bí tẹ́ ẹ fọjá àrán pọ̀n tẹ́ ẹ tọ́ mi sọ́nà tí gbogbo ẹ fi dùn yùngbàyùngbà báyìí èdè ò ní dì mí èmi ní ò sì ní ṣàṣìṣe àmọ́ ṣẹ́rí tó bá pọ̀ tó báyìí tí yóò bá ṣọ́ra àwọn èèyàn tó súnmọ́ yàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí yóò bá ṣọ́ra wọn lè máa fura èmi ò sì fẹ́ kàn fura ìyún ni mo ṣe gbé time lórí gbogbo àwọn tó bá fẹ́ wá mi wá àbáwọn tó bá fẹ́ jáde so that á dàbí ẹni pé èmi ni mò ń gba àlejò nígbà tó bá wù mí àsìkò tí mo wá dá fún wọn ó kù péréte báyìí bóyá kẹ́ tó lọ ń bí gbogbo wọn wọlé ẹ rí èrò ń bí bìbà ni. sọ wọn pé ìrọ̀rùn ogi yóò ní ìrọ̀rùn ẹ̀yẹ. àwọn bá wa rí bá. kékeré lèyí agbóró ju rẹ ọ̀pọ̀ jù báyìí lọ. bàbá ilé náà pọ̀ o. ọ ti mọ wọ́wẹ́. ẹ pọ̀ o kéé pọ̀ tẹ́ wọ̀ yìí èyí kéré o. òun náà ló tún lọ báyìí o kékeré níbí tẹ́ ẹ bá tún dẹ́yìn bí àwòkọ́ ha ni ẹ tẹ̀lé mi. èmi gan lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ̀ sọ́nù. ẹ jẹ́ àfẹ́ kan lọ parí ẹ̀. sọ̀rọ̀ ilé ayé mi tí wàá fẹ́ rújú báyìí èmi tí gbogbo èèyàn máa ń péjọ sínú ilé ẹ̀ tán máa ń tọrẹ àánú mo wá dẹni tí ò rí ẹnìkan ṣoṣo láti wá béèrè pé àwọn nídìí help mi èmi ló pé ọjọ́ mẹ́ta tí mi ò rẹ́ anybody olúwa ẹ̀dá tó ti ń gbádùn tó wà nínú ìdẹ̀ra mo máa jẹ́ kó wà ní koro. wọ́n láwọn ò fowó ẹ̀jẹ̀ mọ́ o ó dẹ̀ di dandan kó fowó ẹ̀jẹ̀ kó ba lè gba epo. okùn mẹ́rin gùn ẹ́. kíni. tó bá gbọ́ okùn mẹ́rin mẹ́ẹ̀ kó torí bọ́gbó mẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ sí ọtọ́kùn mẹ́rin àbí dídìrín lélẹ̀ ní kíni. o tí ì rí tébù. tébù wo. o rí tébù pé tébù tennis. ẹ ti kú. níbo. àtọ̀rúndọ̀rùn yín bákà ẹ̀ ní wá mọ́. ẹ kì í wá mọ́ ó ti gbé yín pàdé bàbá yìí wọ́n bí gbàtọ́ yẹ gbé bàbá àtọmọ tó wá gbé wọn fèsì ara wọn. ta lọmọ ta ni bàbá ta ni wọn sọpọtì. sẹ́mi ewu laburo mọ̀nà bí ní ọ̀yọ́ gbogbo èèyàn ló mọ̀ pé ọ́pṣẹ́sì lèmi. sẹ́sì ni wọ. sẹ́sì for life blue for life. ẹ wà ní bàtà. ọmọ di 7:45 ní ọ̀sẹ̀ tí ń bọ̀ níjọ́ Tuesday ayé yìí ta pàpàtà ẹ gbàgbé o omi ti rú omi tuntun ti rú ẹja tuntun ti wọnú rẹ o. mo sì rẹ́ ní ìgbà kékeré mi ẹ̀yin ń nà bá ká. ayé ìgbà tí mọ̀látà ti ń rèdí nígbà tí ayé tẹ̀sẹ̀ kìíní kan o eléyìí ò rèdí jìrọ́dù ti dé o. one go one shot one go. ṣé ayé ìgbà tí gun Johnson wà ń bẹ̀ ilé òpèrè bákà sí ni ayé àwọn Messi. Messi yóò rẹ́ ni mọ́ àmọ́ bí ti tẹ́lẹ̀jọ́ ẹ kó sí kóbi. ó ti dán no problem. Messi yóò rẹ́ ni mọ́. làbẹ́pọ̀ díjọ́ Chelsea. ẹ bọ́ síbí. yes sir. ọ̀gá ọ̀gá. ẹ jọ kí ló fariwo.
ẹ kí ronú ni. bẹ́ẹ̀ ẹ ronú. ó ti bódò lọ ni. ọlọ́run dẹ̀ ní jẹ́ kó wáyé mọ́. àmín. kápò ronú ẹ má wálé mọ́ wàá padà sílé bàbá àti màmá tó bí ẹ lọ́mọ. nílé asálíù. nílé ààrẹ. lọ́yọ̀. ẹ jọ ta ló béèrè mi o. sẹ́yìn. ìwọ ni. èmi ò retí èèyàn kankan béèrè mi. mo rò pé ó yá òrè sá. mo ní ta ló béèrè mi onísẹ́yìn. ẹnì kankan ò béèrè yín látìgbà tílẹ̀ ti mọ́lé ni ẹnì kankan ò tí ì wá bí báwọn béèrè yín. àwọn kan wá kódà kèsì èèyàn kan wọ́n tóbi 6. níbo ni wọ́n wá. kíní gbọ́ọ̀rọ̀ kan ni mo rí tí wọ́n kọ́kọ́ gbé dání bíi satellite àgà àwọn ohun wa fẹ́ jáná lékè. àwọn ọ̀dọ́ kan ni wọ́n béèrè dídìrín sọ ọ̀gá yìí kọ́ wọ́n béèrè jàre àwọn nẹ́bà iná ni wọ́n wá o. ẹjọ ìtí mo béèrè ó simple ta ló béèrè mi ẹnìkan kò béèrè yín ó tọ́ kí ló fẹ́ jọ orí burúkú tá à ń rò kiri gan-an now mi ò fẹ́ gbọ́ nǹkan lẹ́nu yín mo fẹ́ jáde ìsìn lọ sí gate ṣùgbọ́n ṣé nìsín. láago 2 alẹ́ ni. lórí burúkú. ẹ bá mọ̀ jà sílẹ̀ tó bá di bí síta ti ẹran mi létí mo lè ti gbàgbé o. sóò yà wòlé sórí ẹ̀ ò dàrú mo ní kó lọ sí gate fún pé mo fẹ́ jáde òun náà lẹ́jọ́ òsì máa lẹ́jọ́ kó wájú ìjọ. kókó sí lọ ewu rí ẹ ó ń bójú. mo ń bójú òtútù kọ nídìrín. wèrè kejì lọ gbé mọ́tò mò ń jáde. wèrè wo. wèrè tó ń wà mí kiri ni. èmi ni wèrè. ṣé nǹkan ò máa ṣe yín sá lọ gbé mọ́tò jáde. ṣé à ń jáde. à ń dúró lé mi. sọlẹ́ ilé ẹjọ́ ẹ̀rọ tó fò ẹjọ́ yín kọ́ ṣe bó ń jẹ́ lọ lẹ́sọ̀lẹ́sọ̀. àwọn bá ní láàárọ̀ jílẹ̀ ká tó ṣe ohun gbogbo ìpinnu tí a bá ní ó lè di ìyọnu sáyé ẹlòmíràn ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ọ̀nà lójì ẹrú ní bàbá ìgbà ń bọ̀ tẹ̀rù àdánwò ọwọ́ mi ò tó fi gangan wá o dandan ló àfi kí n bá hàn ní mo fẹ́ kọ́lé alájà ńlá mo fẹ́ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kò lè bá ní kú wá lọ lọ́jọ́ kan ìṣòro kọ́ ló ga jù ṣòro la ó dẹ̀ sí kò sẹ́ni tàbí báyẹn náà tí kò kú níyà èrè àṣàjù ẹgbẹ́ tó mo fẹ́ so èrè àṣàjù ẹgbẹ́ tó mo fẹ́ so. kò sí àwùjá kankan lọ́rùn kò sọ́nà àbáyọ kankan lẹ́yìn tí mo wí fún ọ àfi káwọn èèyàn wá gbọ́rẹ̀ ọwọ́ rẹ. láì ṣe pọ̀ ọba ṣe bí mo ti wí hàn kéṣekéṣe lórí kàṣàkàṣà ń bọ̀ o. bàbá ìjọ ẹ dákun ẹ má ṣe báyìí fún mi gbogbo àtàrọ̀ tí mo ti jáde ilé báyìí ọlọ́rẹ̀ tó máa gbọ́rẹ̀ lọ́wọ́ mi ni mò ń wá kiri mi ò rí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dé ń rí báyìí irú máa pọ̀ débi pé máa sú mi débi pé máa tún lé wọn dànù ni àmọ́ láti jẹta báyìí mi ò rẹ́ nìkan ṣoṣo báyìí tó lè sọ pé òun ní ìdí help tí máa ṣẹ́fún ẹ̀dẹ̀ jẹ́ kí n mọ̀ pé mi ò gbọ́dọ̀ fún wọn lówó àfi kán fẹnu ara wọn béèrè bàbá ẹjọ́ torí ọlọ́run bóyá èlé bá mi wọ́gbọ́n mi ìdá ẹjọ́ mi ò lẹ́lò mi tí mo gbọ́kàn lé àfẹ̀yìn nìkan. sọ́ọ̀bù tí n ó rí fún ọ ọ̀nà méjì èèwọ̀ owó ẹtú o ìka méjì ò sì bọ̀ wọ̀ owó ẹtú ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ mo ti wí fún ọ láì ṣe páwọn yẹn bá wá gbọ́rẹ̀ lọ́ọ̀ rẹ ọ sì gbọ́dọ̀ fi bẹ̀ wọ́n tó o bá ìfọ́ rẹ bẹ̀ wọ́n ọ̀ṣọ́wó rẹ ló fò ni kán wá gbà lọ́ọ̀ rẹ ló lè tán ogun tí ń bẹ ńlẹ̀ yìí o láì ṣe pé ọba ṣe báwọn ó mọ̀ pé ó ti fi gíná gínu dandan ni kó gbó igi ó ti fọ pẹ̀nàpẹ̀ dandan ni kó gbó ọ̀pẹ kéṣekéṣe lórí o kàṣàkàṣà ń bọ̀ ọkùnrin ìkọgbọ́ ọkọjá òní tó bá ìkọjá òní. mo ti gbọ́ ẹ jẹ́ kí n tún gbìyànjú ẹ jẹ́ n gbìyànjú lọ mo dé tọ́ báyìí mo ń bọ̀. tètè ìgbà tí fọ́ mi lè lọ. a ò bá ní láàárọ̀ jílẹ̀ ká tó ṣe ohun gbogbo ìpinnu tí a bá ní ó lè di ìyọnu sáyé ẹlòmíràn ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ọ̀nà lójì ẹrú ní bàbá ìgbà ń bọ̀ tẹ̀rù àdánwò ọ̀rẹ́ àtìgbà èwe wá làjọ jẹ́ ṣàánú mi ní àánú mi lójú ẹjọ́ mi kọ́ ó wù mí kí n ṣoore fún ẹ torí nǹkan kan ni o torí nǹkan kan ni mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé kí láǹfààní owó táyé onímọ̀dí ẹ̀
owó ẹ̀jẹ̀ ta ní tó ń gbògo lógo lọ kò sí lọ títí mo nílò díẹ̀ ló àwọn. Ládìpọ̀ ó fura pé láti bàtà tí mo wá pàdé ẹnìkan kan àbí ká ti pàdé àwọn èrò púpọ̀ kan ti ẹ̀ bóyá kan kí wa bóyá àwọn tá a lè ṣe láàánú kí ló ṣẹlẹ̀ títa fi dá báyìí. Ọ̀gá kò sí kírú nǹkan báwọn mọ̀mọ́ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ pé àsìkò tá a wà yìí àwọn èèyàn wọn ò fi bẹ́ẹ̀ jáde bóyá torí ìbò tí wọ́n fẹ́ dì bóyá kan ní o kò yé mi ṣùgbọ́n gbogbo oníkálukú náà ń bẹ̀rù orí ara rẹ̀ ni wọn ò fi jáde. àmọ́ àjàsìkò yóò yẹ kí wọ́n jáde nígbà tí yàn bá wà tí yàn bá fẹ́ ṣèyàn lóore tí yàn tó ráwọn tí yàn fẹ́ ṣe fún. ọ̀gá ṣé àwọn àlọ́fọ̀ oògùn fáwọn bọ̀ tánú lé wọn ni nígbà wọn kọ̀ tí wọn ò jáde àwọn náà fẹ́ ṣe bí Fádèyí olóró ni ẹ bọ́ ta ẹgbẹ̀mí kúkúrú ẹ lìkì mọ́lé ẹgbẹ̀mí gígùn ń tèmi rónú ọ̀gá jẹ́. ọmọ tí mo rò bóyá ká ṣe mi rò pé bóyá ká wá ibi táwọn èrò ti pọ̀ dáadáa pàápàá jùlọ ibi tó bá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ tó fẹ́ràn lọ́wọ́ tó ní di help bóyá ibi tó máa ń jókòó sí kákan drive gba abẹ kọjá sábà kan sí wọn lóore àbí kí ló rò. ọ̀gá ní sábónú àwọn ń bára tó jẹ́ pé ìjọba lòun ò gbọ́dọ̀ rí wọn lẹ́sẹ̀ títí mọ́ gbogbo náà ti gbọ́n ìgbé àfẹ́wé oníkálukú ti ná pápá bora. so tó mọ bí kankan mọ́ yàtọ̀ fún sábò. ọ̀gá ìmọ̀bìnrin kan mọ́ ohun bí tèmi sì rò ipa lè lọ ó jìnnà bí àbí tá a bá lọ rúkú tọnu ni mo tún mọ̀ pé ẹ̀rọ péjọba àti ẹ̀ yàtọ̀ sí ti bí. à ń sọ̀rọ̀ ibi tó yẹ pé láàrin wákàtí kan sí méjì àti lọ pa àti sàánú wọn àti padà sílé wa bẹ́ẹ̀ ni mo rọ́kú tọnu another country ló ń dárúkọ yẹn. ọ̀gá ẹ wò mí fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín inú mi ó sì dùn tẹ́ bá lè ṣe fún mi. o fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni ó yá béèrè. fẹ̀kan mo ti ń wò tẹ́lẹ̀ náà pé bó mo ṣe fẹ́ béèrè ṣùgbọ́n kò sí ṣe kò sáà ṣe ń béèrè náà nìkan ló ń jẹ́ lè ṣe fún mi. àní kò béèrè mo ṣe tán láti ṣe fún ẹ mò ń gbọ́. ṣe rí ìyá tó kú fún mi ní ìyá àwọn ara wọn ò ti yá ó ti tọ́jọ́ tó pẹ́ wọ́n sì ti pé mi nìkan ní ìyọjú nú gbogbo ọmọ tí ó kú fún ya wọn á wò pé kò ní dáa kí n fi ibi sólóore mo fẹ́ tọrọ àyè bí ó tiẹ̀ ju bí ọ̀sẹ̀ kan lọ àbọ̀sẹ̀ méjì mo fẹ́ yọjú sọ́dọ̀ àwọn ẹbí mi. rádaràdà nǹkan gidi mo máa rò pé ó fẹ́ béèrè ó fẹ́ yọjú sọ́dọ̀ àwọn ẹbí ẹlẹ́nu iṣẹ́ sí tó bá lọ́ọ́ sèmi kí máa wa mọ́tò fún ara mi. ẹ má bínú. mo lè wọ́ọ̀kì o bóyá kò ronú nǹkan mi o mo ti ẹ̀rọ pé bóyá nǹkan kan ló fẹ́ bá mi sọ ó ti kú mi láyà sókè mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn ẹbí òun owó tó bá yẹ pọ́rọ̀ tí mò ń sọ kò rí nǹkan tó fẹ́ sọ sí ìwọ máa rí jẹ́ sáwọn ànìsọ́lé. kò burú ń gbà náà lọ. ọ̀gá ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù. ó jọ wọná wo wájú ẹ o. ó ti dábàá yìí bàbá ó ti sú mi gbogbo nǹkan tó bá fẹ́ ṣe fún mi ó bẹ́ẹ̀ tà kẹsàn fún báyìí o gbogbo bíi tẹ́rí kí n lọ mi ò rẹ́ níbọ̀dì o mi ò rí kankan o ẹ̀yin ni mo wá bá o gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbà tábúrò ò ní jáde mi lórí ó yẹ bá mi sà báyìí tẹ́ bá mọ̀ gbà ìṣètò láti ṣe ibi ìníkú máa pa mí mọ́. ọkùnrin dídé jẹ nígbà tó ń pariwo nísìn ọ̀sán lùfọ̀ gbé njó ìjẹ́ ló tinú ẹ̀ ń tó tọ́ náà bó ṣe wọ̀ sọ wáyìn ni wọ́n ń pariwo ìyà tọ́ ọ bá wulẹ̀ pariwo ọkàn kúrin ni o. kí lóò fẹ́ ṣe ṣé ẹ tẹ́ sọ fún mi ní ẹ̀ka ló ń ṣe fún mi ṣé nǹkan tẹ́ sọ fún mi kójú mi máa lè lẹ́yìn padà ẹ má ṣe yẹ o ẹ má ṣe nǹkan tẹ́ sọ yẹ ẹ má sọ tẹ́ sọ yẹ ẹ má sọ lẹ́nu o ẹ má sọ o ẹ má ìkẹ́mi àti ìgbẹ́ ẹ má jà bínú síra wa o mi ò ní tọ́jú ẹ lọ. mo ṣe mọ̀ pé làákàyè rẹ kéré ni ìwé ẹ̀ríṣẹ́ tí mo ṣe ń bẹnu ilé bá a bá pariwo dọ̀là bá àpọ̀lọpàá kọ́dà kan pé sọ́jà kò sí tí wọ́n fi mí ṣe o. kí lè má fi ṣe. bẹ́ẹ̀ mo sọ fún ọ. èmi ajé ẹ mọ̀ máa kú tí ì lọ́rùn kọ́ síbi tẹ́ bá wọ̀ máa wọ bẹ̀tẹ̀ lù. wo ariwo rẹ ti ń pọ̀
ọ̀ sàmì gbáriwo tọ́ba ìgbáriwo ọ̀ bùkìjẹ láti yìn ni o tọ́ba ya ọ̀ gbọ́kọ̀rẹ́ ọmọ lọ. ọkùnrin padà bẹ́ẹ̀ lọ́jọ́ ọbẹ̀ sí ẹ̀ ọbẹ̀ sí ẹ̀ ọbẹ̀ lọ́jọ́ ọ̀gá kí ló ṣẹlẹ̀ ọ̀gá ọ̀gá kí ló ṣẹlẹ̀ kí ni ṣé ọkùnrin rẹ̀ jẹ́ pọlọ́pàá káwá da ogun olè rẹ̀ rú ẹ̀ ń ṣe ọ̀gá lẹ́yìn àwọn ẹni kí ló ṣẹlẹ̀ ọ̀gá. ọ̀rọ̀ ọlọ́pàá kọ ọ̀rọ̀ ẹ̀mí ni. ẹ̀mí ta ni. ọmọ náà bá ṣe. gbẹmí sọlẹ. àdúgbò ìdọ̀sí arákùnrin. gbẹmí ni sọlẹ oyè ọ̀yà sílẹ̀kùn láti mọ́tò yẹ. wọ́n láwọn fọwọ́ ẹ̀jẹ̀ mọ́ o ó dẹ̀ di dandan kó fọwọ́ ẹ̀jẹ̀ kó ba lè gbá ipẹ́. Yàdí wàhálà ti ṣẹlẹ̀ o ní àná ibi tí mi àtọ̀gá lọ tá a kó ń bẹ́ẹ̀ rọlẹ̀ tá a fi délé lálẹ́ ọ̀hún ó dàbí pé wọn àti bàbá òun níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ohùn fọ̀ fúnra wọn tí wọ́n ń ta òun síra wọn èmi náà mọ bàbá òun rí èmi tí máa ń gbé ọ̀gá lọ bẹ̀ tẹ́lẹ̀ mi ò mọ̀ pé wọ́n jọ fa wàhálà bá débi pé èmi ni mo padà lọ gbé ọ̀gá tọ̀gá bú sẹ́kún gbà láàrin èrò. ṣé ní family house wọn. family house wèrè wo ni àyìn tí ẹ mọ̀ bóyá family house ni bóyá family house kan ṣùgbọ́n kàn dàbí pé àwọn bàbá òun ń pọ̀fọ̀. ó tó bá ní. kí lálùdé ó mọ pọ̀fọ̀ kálápìnrin wa mọ dá lóhùn àtàbíjà àtẹ ń bu nǹkan báyìí tẹ́sí báyìí yíyí tó ń ṣe bí apọ̀ kí ni gbogbo ilé ìtorí ọlọ́run. kọ́mọ lọ jẹ́ pé nígbà tó ní o ti fẹ́ ní ọlọ́wọ́ ológun nù yìí kọ́mọ lọ jẹ́ pé bóyá nígbà tẹ kó ń bẹ̀ tán yìí ó ti ń padà tàwọ́ sọ́gà ó ti ń sà sí ọ̀gá o nítorí mo fura sí nǹkan kan ni o lálẹ́ àná èmi wọ inú ilé mo ti wọnú iṣẹ́ mọ́ tí mo lọ mú mọ́ ni mo bá ọ̀gá lẹ́nu táàpù níbi bathroom báyìí mo sáà rí tán gbé kesẹ́ nu kíní omi báyìí bí a ṣe ń pọn tí ń kún ni wọ́n ń dà sínú kíní tá a máa jókòó sí àgbẹ̀ bí ṣe ń kún ni ẹ̀ ń dà bí ṣe ń kún ni ẹ̀ ń dà bí ṣe ń kún ni ẹ̀ ń dà nígbà tó wá dà bí ẹ̀ márùn bí ẹ̀ mẹ́fà wọ́n ọ̀gá ẹ̀dúró ìtẹ̀ ń dà yìí bí ẹ ṣe ń dà ń jò dànù ẹ̀ ń wèsì táìmù ara yín ni wọ́n ní gbẹnu sọ̀hún nígbà wọn fẹ́ pọnmi sínú àmú ni mo ní eléyìí ṣe àmú WDC rè. sórí kí la fẹ́ ṣe báyìí. ọ̀gá kí ló ṣẹlẹ̀. kò yé mi náà bá ṣe ranjú wọn tán ranjú wọn ní látàrọ. ọ̀rẹ́ sọ́hún wọ́n sọ pé gbàlagbà ranjú. èmi ranjú wọn bàbá bẹ́ẹ̀ ló máa ranjú wọn. ọ̀yẹ́ ká gbégbá ti fún ni. ẹjọ́ kan nígbà tí mo yọ ọ̀pá tẹ́ẹ́rẹ́ tí mo fi ń lé ẹkiri lọ́rù tí mi ò kalẹ̀ tí ẹ̀rọ fi lọ́dún sọ pé mi ranjú wọn. ṣé wọ́n yọ jàǹnà sí ọ. wọ́n fẹ́ náà lóru. ayé o. kí ni orúkọ tí ìwọ ń jẹ́. ẹ ṣé mi ó kọ mi náà sí ló kọ mi. bẹ́ẹ̀ ni sà. wà sí gẹ̀ẹ́tì ẹ̀ ń sìn ìwọ wà lọ gbé mọ́tò èmi àti ẹjọ́ ń lọ sí London mo ní meeting pẹ̀lú Demola Bangkok. lọ. a ò dé gbọ́dọ̀ lójú 1 hour lọ ìṣe possible. kọ̀pọ̀. àìsàn ọkọ̀ òde London sà. ọkọ̀ òde London. kọ̀pọ̀ bó lè yóò ṣe gbọ́kọ̀ lọ London. à ń lè lọ. ẹ wo ẹ mọ̀jà wọ̀rọ̀ yìí ràn ó dàbí pé nǹkan ti ń ṣe ọ̀gá o. all right. ẹ bá bẹ̀ wù. ọkọ̀ òde London. ọ̀gá. ọkọ̀ òde London sà. bọ́lá yọ kí ni wọ́n jẹ kí wọ́n jẹ. àdìsí náà ranjú wọn látò. ṣe ti wá rí mi báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo sọ pé kẹ́ gbé mi dé London ẹ ní ẹ̀yin ò ní gbé mi lọ mo máa fi ẹsẹ̀ ara mi rìn fúnra ara mi mo ń lọ sí London báyìí. torí pé ẹ lè di London ẹ tó wà lè fẹsẹ̀ rìn lọ London náà ọlọ́mọdé ara rìn sọnù. but tí n bá fẹ́ jáde tí n bá fẹ́ lọ ẹnikẹ́ni tó bá dì mí mú o máa sọrí burúkú gbẹ̀yìn ayé ẹ̀ ni. àwòlọ àwòlọ. ọ̀gá kan lọ. ọ̀gá tó wọlé ọ̀gá mú tó. àyọ̀ sí àjọ gàmúsọ̀ gbọ́ kọ́tọ̀ kan kọ́ ni. ẹ mọ̀ n ta se kí la fẹ́ ṣe. ẹ mọ̀ n ta se ọlọ́mọdé àsọrí burúkú o ọ̀gá ni wọ́n ti ń ṣe bí wọ́n ṣe ń ṣe yìí o ẹ mọ̀ kóso ti ń parí lọ. o ti ẹ̀ ní láàkà. èmi 28 yá sálárì ọ̀tún la kọ́ ni. wọ́n jẹ́ kókò ọ̀yà wòlé. kí ni wọ́n fi ṣe wọ́n lóru. èmi mi fi ká. ẹja mú wọn. ẹ mọ̀ n ta se ìwọ kó wọn lọ inú géètì. ó yẹ ẹja mú wọn. ẹja mú wọn. mo fẹ́ kọ́lé alájà ńlá mo fẹ́ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kò lè bà ní kú wá lọ lọ́jọ́ kan ìṣòro kọ́ ló ga jù ṣòro la ó dẹ̀ sí kò sẹ́ni tàbí báyẹn náà tí kò kú níyà èrè àṣàjù ẹgbẹ́ tó mo fẹ́ so èrè àṣàjù ẹgbẹ́ tó mo fẹ́ so èèyàn àṣù sára bá ò bá ṣọ́ra ṣe.
látìgbà èwe wá